Thank you, Mariam. Kẹ́mi Òjò Bárọ̀. Abiola Jetumo, bí God bless you. Okojo kola, oboji sira wọn lọ. Okojo kola, oboju jura wọn lọ. Torí mo ti ẹyẹ ti ẹ wò. Àwọn kọ́kọ́ ọ̀gùn wọ́n ti ní ìwúra bíi Abdulateef ọmọ Adédìméjì. Àwọn kan ò ní ìwúra rárá ṣùgbọ́n wọ́n gùn dọ̀ọ̀rọ̀. Gígùn tàbí títóbi ògo kò dàbí kákọ́ mọ̀pọ̀ odó. Ó tójú ọ̀rọ̀. Akọ tí ò bá lè dóbìnrin kó dàmíra. Bá ń sá lóko wọn kò sí àṣẹ. Okojo kola, oboju jura wọn lọ. Okojo kola, oboju jura wọn lọ. Ọdúnládé yẹ̀ wò wá sọ fún òbò ẹ sọ́gbọ̀. Bó bá jẹ́ kí n gbọ́ pẹ́lú mìíràn bá ẹ sùn. Ẹ sábọ́ọ̀dù. Bó bá jẹ́ kí n gbọ́ pẹ́lú mìíràn bá ẹ sùn. Yàtọ̀ sí Ọdúnládé Adékọ́lá wí. Ọdúnládé má bẹ̀rù rárá ìdọ́pàá. Pàpà ní ẹ sábọ́ọ̀dù ní o kò lè kú sábẹ́ oko. Ẹ sábọ́ọ̀dù ló sọ bẹ́ẹ̀. Ẹ sábọ́ọ̀dù ló sọ bẹ́ẹ̀. 50 ọdún obìnrin kò ní ìjọ 50 ọdún rárá. Ẹ pọ̀ ní bàṣírí oko, idán ní bàṣírí òbò. Wọ́n ọkùnrin agójì ọdún ẹ̀fẹ̀ kó bàṣírí menopause. Tó bá jẹ́ kí n Tó bá jẹ́ kí n gbọ́. ẹlòmíràn bá ẹ Mẹ́sì àyíbí Aya Diona, tó bá jẹ́ kí n gbọ́. Pẹ́lòmíràn bá ẹ sùn. yàtọ̀ sí Kazeem Adéòtí mi. Aya Diona. Okojo kola, oboju ti odun jura wọn lọ. Okojo kola, oboju jura wọn lọ. Jẹ́ ká yẹ̀ wò ní ògbégi. Kí lẹ ti ń pè mí fún ẹ ṣọ́ra yín? Ẹ ṣọ́ra yín. Jẹ́ ká yẹ̀ wò ní ògbégi. Bí akọ bá ti kúkú sínú òkú ara ti kò gbẹ̀dẹ̀. Òbò tí òrókó dédé ní wáyé ṣá. Ìyá orókó lóòrèkóòrè ní jọ̀lọ̀. Mẹ́sì ẹ sábọ̀dù fàṣọbò ní bẹ́ẹ̀ bá fẹṣọbò ní ẹ̀ríjà ẹ̀ kan. Ẹ kúrọ̀lẹ́ káàbọ̀ sórí. Ẹ káàbọ̀ sórí abala ètò yìí. Ẹ kú dédé wò yìí. Gbogbo nǹkan tá a bá sọ bó bá tilẹ̀ jẹ́ pé ó jọ bí eré àwa kọ́gbọ́n bẹ̀ ni. Ẹ káàbọ̀. Ní ọ̀sán yìí mo máa gba àwọn obìnrin, àwọn ọkùnrin ló pè lánàá ṣe mọ̀, àwọn obìnrin ló máa pè lẹ́nìí, àwọn obìnrin tó ń wá oko tó wà coded. Mo fẹ́ fi kọ́kọ́ dá yín lójú pé àwọn kan ti pè mí tó jóbìnrin tí mi ò ti expect. Ó wá jẹ́ nǹkan tó jẹ́ kí n gbé update kan síta láàárọ̀ yìí wípé ìjẹ́ àwọn obìnrin wà tí wọ́n ń ṣàárùn oko tó jẹ́ pé wọ́n ń jìyà oko, ìjẹ́ wọ́n wà. Mo dẹ̀ rí tẹ bá rí nǹkan tó wà lórí comment tó wà lórí kinní yẹn ó ti over 3000 kò dẹ̀ tí pé 3 hours tí mo ṣe update yẹn. Ó wá jẹ́ kí n gbé tò yìí síta pé kí ló fa obìnrin tó ti jẹ́ ó ń sùn tí oko tẹ́lẹ̀ rí, ó ń gbádùn oko, ń jírí oko tó wá di ẹni tó ń ráhùn oko. Kí ló fà á? Ẹ̀yin obìnrin tẹ́ ẹ bá máa pè, ẹ kúkú mọ̀ pé tí bá sọ pé gift mò ń fúnyàn ní gift. Ẹ̀yin obìnrin tẹ́ bá máa pè, òótọ́ ni kẹ́ sọ. Ibi tẹ́ bá mọ̀ pé ti jẹ̀bi,
ẹ sọ fún wa n tó sọ yín di aláìlóko, n tó sọ yín di pé ẹ bẹ̀rẹ̀ sí ní ẹ fi oko lẹ̀, ẹ kúrò nílé oko, ẹ wá di ẹni tó wá lọ ń wá oko káàkiri, ẹ di ẹni tó ń jìyà oko. Ẹ̀yin tẹ́ ti ń sùn ti oko tẹ́lẹ̀ tẹ́ wá ti wá di aláìlóko tẹ́ ń wóko kiri. Kí ló fà á? Ìwọ tó bá mọ̀ pé ìwà ẹ ló fà á, àbí ìwọ ló fà á, àbí ìṣe ẹ ló fà á, tó ti wá ń regret, tó wá lè share experience ẹ pẹ̀lẹ́ lòmíì láti advice àwọn ẹlòmíì tó bá ń gbèrò láti fi oko sílẹ̀ pé èmi mo foko sílẹ̀ kò easy ń ta o, nǹkan báyìí báyìí lójú mi ti rí o. Ìdí tí mo ṣe gbé ètò yìí wá ní èní. I don't know. Hello? 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 Yes? Era. Hello? Nàìjíríà mo ti pè yín o. Ẹ sọ kí lẹ fẹ́? Ṣé mọ̀ pé mo wà lórí ètò? Ok, màá pè yín padà. So kí ló fà á tó fi kúrò lórí oko tẹ́ fi wá dẹni tó ń ráhùn oko? N tí mo fẹ́ sọ lẹ́ni nìyẹn. And ìdí tí mo fi gbétò yìí wá ni wípé ẹ jọ̀ọ́ ẹ̀yin obìnrin tẹ́ bá máa pè òótọ́ ni mo fẹ́ kẹ́ sọ, pàápàá ẹ̀yin tẹ́ ti ń regret action yín, ẹ̀yin tẹ́ ti ń regret tó dẹ̀ yẹ pé ẹ ti ń sùn ti oko tẹ́lẹ̀, ẹ ti wá dẹni tó ń ráhùn oko. Nǹkan tá fẹ́ sọ lẹ́ni nìyẹn. Gbogbo wa à ń kọ́gbọ́n lórí ètò yìí ni. Bọ̀ kí tó máa bá ọ̀rọ̀ lọ, ní àná mo sọ̀rọ̀ lórí obìnrin tó ní ọmọ àti oúnjẹ ọkùnrin. Kí tó bẹ̀rẹ̀ sí lórí tọ́pìkì ní ìgangan, ẹ̀yin obìnrin tẹ́ ní ọmọ, ọ̀pọ̀lọpọ̀ yín ní ìwà kan tí ẹ máa ń wù tó yẹ pé ó máa ń jọ bẹ́ẹ̀ ni pé ẹ wà self-centered, ẹ wà selfish. Pàápàá ẹ̀yin obìnrin tẹ́ lọ́mọ, tẹ́ lọ fẹ́ ọkùnrin tí ọkùnrin fẹ́ yín pẹ̀lú ọmọ tẹ́ ní, tí ó dẹ̀ gbà yín tọmọtọmọ, tó dẹ̀ pé ọ̀pọ̀lọpọ̀ yín nígbà míì ó ṣeé ṣe kẹ́ má bímọ fún ọkùnrin mọ́, ẹ ti kọjá èjì à ń bímọ. Ọkùnrin yẹn dẹ̀ gbà yín tọmọtọmọ, àbí ẹ sì lè bímọ ṣùgbọ́n Ọlọ́run ò yọ̀ǹda fún yín, ṣùgbọ́n ọkùnrin yẹn gbà yín tọmọtọmọ. Mo kọ́kọ́ fẹ́ kẹ́ mọ̀ nǹkan kan lénìí, tí obìnrin bá ti bímọ, kí ọkùnrin bí 10, tóbìnrin bá ti bímọ ẹyọkan àbí 2, tọkùnrin bá fẹ́, I am telling you, gbà pé favour lọkùnrin yẹn ṣe ẹ́. No matter what, àìmọye obìnrin níta tí ò tí ì bímọ tó bò wọ́n sì dúró ṣámṣám. Ọkùnrin tó bá wá bá ẹ pẹ̀lú ọmọ tó dé accept ẹ pé tọmọtọmọ, ó yẹ kó máa bọ́ ni. Tí ọkùnrin yẹn gan bá ní ọmọ tiẹ̀, ó yẹ kó mú ọmọ tiẹ̀ yẹn kó sọ di ọmọ ẹ, kó dà wọ́n pọ̀ mọ́ ọmọ tọ́. Mo fẹ́ kó mọ̀ wípé tó bá ti bímọ, ọkùnrin kò sí èjì tí ọkùnrin ò lè fẹ́ ni, tí ọkùnrin ò ti lè fẹ́ obìnrin tí ò tí ì bímọ rí. Obìnrin tó ti bímọ rí ló di wípé tó bá ṣọ́ra, tó bá ṣọ́ra tó ti bímọ, tọkùnrin bá mú ẹ wọlé, àwọn fámìlì á sọ wípé kí ló ń wá lára ẹ̀, ládùúrú bóbìnrin ṣe pọ̀ tó ń ta, ó ṣe jẹ́ni tó ti bímọ 2, 3 ló ń wá káàkiri. Ẹ̀yin obìnrin tó dẹ̀ wá fẹ́ bẹ́ẹ̀, tọkùnrin take risk láti fẹ́ yín pẹ̀lú ọmọ tí kò ṣe pé bí ọmọ tó jẹ́ ọmọkùnrin, tí kò ṣe pé bí tó dẹ̀ pé possibility wà pé ẹ̀ní bímọ fọkùnrin yẹn, wèrè ọ̀pọ̀lọpọ̀ nù yín ní máa kẹ́ ọkùnrin yẹn lójú, kẹ́ máa kẹ́ nímú, kẹ́ máa ṣe gẹ́gẹ́ bí ẹni tí ò lóbìnrin rí. Mọ̀ wípé ẹ ti bímọ 3, 2, ẹ ti di kọ̀ǹdẹ̀, ẹ ti di after, wọ́n ti jáṣọ lójú eégún yín, àbàwọ́n ti wà lára yín. Ọmọ bíbí ò kì í ṣàrùn bọ̀, bó ṣe wù kó rí, lára nǹkan tó mọ́bò fẹ́ ni ọmọ bíbí wà. Ọkùnrin tó bá dẹ̀ ní tó bá fẹ́ ẹni tó ní ọmọ, to me favour ni, because àìmọye obìnrin ta tí ò tí gbapá, tí ò tí bọ́po, tí ọkùnrin dẹ̀ sì lè fẹ́. Ìwọ ló lè lọ fẹ́, ìwọ ló lè bí 2 tó bá fẹ́ ọkùnrin tí ò bí rárá, by chance ni, by luck ni. Ogun tí àwọn family ẹ̀gbọ́n máa gbé ti gan, á jẹ́ ọkùnrin tó jẹ́ akíkanjú kó tó fẹ́ tí ò bá tí bímọ rí. Ẹ̀yin tẹ́ ti bímọ rí tọkùnrin bá fẹ́ yín, kì í fẹ́ ẹ̀yin lẹ akọyin tún máa ń pọ̀ jù nílé ọkọ lọ́dọ̀ ọkùnrin. Ẹ̀yin tó yẹ kẹ́ ẹ máa bọ ọkùnrin yẹn, ẹ̀yin tó yẹ kẹ́ ẹ máa sá ọkùnrin yẹn, ẹ̀yin tó yẹ kẹ́ ẹ máa kí ọkùnrin yẹn tó fẹ́ yín tọmọtọmọ, ẹ̀yin gan ni kakọ kí ń wọ̀ nídìí jù. Ẹ̀yin lẹ máa ń misbehave jù. Tí wá nífẹ̀ẹ́ rí ọmọ tí ọkùnrin yẹn ti bí tẹ́lẹ̀, tún nífẹ̀ẹ́ rí sójú. Ọmọ tí ọkùnrin yẹn ti bí tẹ́lẹ̀ kò ní kàn yín. Èyí tẹ̀yin gbé wá tó jẹ́ kó ṣe ọkùnrin yẹn ló bí, ẹ fẹ́ jẹ́ kọkùnrin yẹn kó gbájúmọ́, kò kàn yín bóyá ó tọ́jú àwọn ọmọ tí ẹ o, báwọn ọmọ ẹ ò tí ẹ gbé lọ́dọ̀ ẹ mọ̀ pé responsibility yín ni àsìyàwó tí ọkùnrin yẹn fẹ́ láti máa béèrè àwọn ọmọ tó bí. Tọ́mọ yẹn tí ọkùnrin yẹn go bá ní relationship pẹ̀lú àwọn ọmọ ẹ̀, ó yẹ kẹ́ ẹ̀ ensure wípé ọkùnrin ẹ build relationship yẹn láàrin ọmọ ọkùnrin àti ọmọ tó bí. Ó yẹ kẹ́ ẹ lọ build ilé yẹn ni, tí ilé yẹn bá ti bàjẹ́, kò yẹ kẹ́ ẹ lọ bà ilé yẹn jẹ́ gẹ́gẹ́ bí obìnrin tó gbé ọmọ lọ fẹ́ ọkọ.
gẹ́gẹ́ bí obìnrin tó gbé ọmọ lọ fẹ́ ọkọ tí ilé ọkùnrin bá dàrú ó yẹ kẹ́ ẹ build ilé yẹn fún ni tí ò bá sí relationship láàrin òun àti àwọn ọmọ ẹ̀ ó yẹ kẹ́ ẹ wá bí relationship ṣe máa dúró tí àwọn ọmọ ẹ̀ ò bá gbé lọ́dọ̀ ẹ̀ ó yẹ kẹ́ ẹ fi ìfẹ́ wọn sí ọkùnrin ẹ̀ débi wípé gbogbo àwọn ọmọ tó bí síta gbogbo àwọn ọmọ tó jẹ́ àwọn ọmọ ọkùnrin yẹn ló máa jẹ́ ọmọ yín lẹ́dẹ̀ máa tọ́ pínpín lẹ́ máa wá wọn lẹ́ máa ní relationship pẹ̀lú wọn bọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín selfishness ìmọ̀tara ẹni nìkan ó lè tẹ́ bá débẹ̀ gan ọmọ tí ọkùnrin yẹn bí ẹ̀ nífẹ̀ẹ́ jẹ́ kó jogún ẹ̀ ọmọ tẹ́yìn gbé wá láti ìta tí òun ṣọmọ ọkùnrin yẹn lẹ máa fẹ́ jogún ẹni ẹlẹ́ni lẹ máa fẹ́ jogún ẹni ẹlẹ́ni ẹ mọ̀ pé ọkùnrin tó fẹ́ yín lẹ́yìn ọmọ méjì ẹ má jẹ́ ká tanra wa lẹ́yìn ọmọ méjì ògbò ò lè rí bákan náà àfirú àwa báyìí tá a mọ bọ́ ṣe ń dọ́gbọ́n sí ta mọ exercise tá a lè ṣe tá a mọ tá a lè lò ògbò ò lè rí bákan náà lẹ́yìn ọmọ méjì tí ọkùnrin bá fẹ́ lẹ́yìn ọmọ méjì tó gbé ọmọ lọ fẹ́ tó dẹ̀ gbà ẹ́ tọmọtọmọ ó yẹ kó máa bọ ọkùnrin yẹn ni ó yẹ kó máa kọ sára sí ọkùnrin yẹn ni ta leléyìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ṣé ẹ lè excuse me kí n ṣètò yìí tán please ó yẹ kẹ́ máa bọ ọkùnrin yẹn tọmọ ó yẹ kẹ́ máa bọ ni ó yẹ kẹ́ máa kọ sára sọkùnrin yẹn bọ ẹ̀yin la kọ yín after 2 tó bò ti fẹ́ after 3 tó bò ti fẹ́ ẹ̀yin la kọ yín tún máa lékè nkà ẹ̀yin lẹ tún ní respect ọkùnrin tó fẹ́ yín tọmọtọmọ ọkùnrin tó fẹ́ yín tọmọtọmọ tó yẹ kẹ́ máa fẹ́ lójú fẹ́ ní mú kẹ́ máa ṣe gẹ̀gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ kó jẹ́ pé gbogbo nǹkan tọkùnrin yẹn bá nífẹ̀ẹ́ sí kó máa rí bẹ́ ṣe ń tẹ́kẹ̀ òun bẹ́ ṣe ń tẹ́kẹ̀ àwọn ọmọ òun á lè máa jẹ́ kọ́kọ́ ẹ máa fà sí yín bọ̀ ẹ̀yin lẹ́ ń fìyà jẹ àwọn ọkùnrin yìí jù ẹ̀yin lẹ́ ń fi bá gbá wọn lórí jù ẹ̀yin tẹ́ ti bímọ tó wá fẹ́ ẹ̀yin lẹ́ respect wọn jù ẹ̀yin tí wọ́n fẹ́ tọmọtọmọ ẹ̀yin dẹ̀kẹ̀rẹ́ òbò yín ò dúró déédéé bí òbò ẹni tí ò tí ì bímọ rí òbò yín ọkùnrin mi maturity ló fẹ́ fi fẹ́ yín ipe ẹ ti ní experience ipe màmá ni yín òun ti dàgbà owó òfẹ́ ni tí ò bímọ maturity yẹn gan wá ní ọ̀pọ̀lọpọ̀ yín ò ní maturity yẹn ọ̀pọ̀lọpọ̀ yín ìwà tẹ́ máa wù sọ́kùnrin yẹn gan ó bẹ́tà kọ́kùnrin yẹn lọ fẹ́ ẹni tí ò ti ṣàbíamọ rí ju kó fẹ́ ẹ̀yin tó rò pé torí pé ẹ ti ṣàbíamọ ẹ máa mọ̀ ń look after ẹ̀yin gangan ní ìbànújẹ́ fún ọkùnrin yẹn ìbànújẹ́ ni ọ̀pọ̀lọpọ̀ yín máa ń mú lọ sínú ilé wọn ìbànújẹ́ lẹ máa ń mú lọ wọ́n wá máa regret wọ́n wá lọ síta wá lọ ní girlfriend tí ò tí ì bímọ rí girlfriend yá máa fà wọ́n lójú á máa fẹ́ wọn lójú ẹ̀yin tẹ́ ẹ ti bímọ rí tó jẹ́ pé abiyamọ ni yín tó yẹ kẹ́ ẹ mọ̀ kẹ́ẹ̀kẹ́ ọkùnrin ṣe ẹ̀yin gangan lẹ mọ̀ kẹ́ẹ̀kẹ́ ọkùnrin ṣe jù pẹ̀lú pé ẹ ti bí méjì tọkùnrin wá fẹ́ yín ẹni ọkùnrin tó fẹ́ obìnrin tó ti bí méjì tẹ́lẹ̀ favour ló ṣe é òbú ẹ ò lè rí bákan náà tó bá dùn kí ló dé tó o dúró sí ilé ẹni tó o bí méjì fún tó o bá bí méjì tó ọkùnrin pàpà fẹ́ ẹ ní ṣùlọ́kà tó dẹ̀ gbà ẹ́ mọ́ra tó fẹ́ ẹ níyàwó wàláhì favour ló ṣe ẹ́ tí ìwà ọkùnrin tí ò bá wà responsible anyways kò ní fẹ́ ni tó ti bí méjì àwọn ọkùnrin tó bá ń fẹ́ obìnrin tó ti bímọ bí méjì àwọn ọkùnrin tó wà responsible ni àwọn ọkùnrin tí wọn ò rí ọmọ àṣàrùn àwọn ọkùnrin tí wọ́n wò pé àwọn ti dàgbà kí làwọn ń lé ká ni ọkùnrin tí ò wà responsible tó sì gbádùn òbò tí ìta sì wà lẹ́yìn ẹ̀ tí ìta sì wà lójú ẹ̀ kò ní fẹ́ obìnrin tó ti bímọ méjì kò ní fẹ́ obìnrin tó ti bímọ méjì ẹ wọ àwọn politicians tó lówó lọ́wọ́ ẹ̀ ẹ rí pé àwọn ọmọ kéékèèké náà máa ń gbé káàkiri ìmí àgbé méjì ìmí àgbé mẹ́ta pọ̀ ọkùnrin tó wà responsible ló ń fẹ́ ìyàwó tó ti bímọ rí èyí tí ò wà àwọn yẹn dẹ̀ lẹ́ máa fi gígbá lórí àwọn yẹn lè máa jẹ́ kí wọ́n regret pé wọ́n ṣe fẹ́ yín ìwọ tó ti bí méjì tọkùnrin tí ń fi ìfẹ́ wọn ẹ̀ òbú ẹ̀ ò lè rí bákan náà kò lè dàbí ẹni tí ò tí ì bí rárá ipe ọkùnrin yẹn wá fẹ́ pẹ̀lú ọmọ méjì favour ló ṣe é ó yẹ kó o máa respect ẹ̀ ni ó yẹ kó o máa ṣe gàgà kó o máa fẹ́ lójúfẹ́ nímú ni ó yẹ kó o máa fẹ́ lójúfẹ́ nímú ó yẹ kó o máa bọ́ bí ọlọ́run ẹni torí o ò bímọ fún kò dẹ̀ sí chances pé o fẹ́ bímọ fún mọ́ èyí tó o dẹ̀ bí ó dẹ̀ gbà ẹ́ tọwọ́ tẹsẹ̀ pẹ̀lú ọmọ ọ̀pọ̀lọpọ̀ yín tí ọkùnrin bá fẹ́ yín pẹ̀lú ọmọ ẹ máa wá gbé ọmọ tẹ́ ẹ bí tó fẹ́ yín pẹ̀lú ẹ gbé sórí ẹ ní náání ọkùnrin tó fẹ́ yín tó pẹ̀lú ọmọ mọ́ ọmọ yẹn lẹ máa lọ máa tọ́ nílé ọkùnrin yẹn ẹ ní tọ́ ọkùnrin tó yẹ kẹ́ ẹ tọ́ ẹ máa fi ilé ọkùnrin yẹn ṣe ilé shelter tẹ́ fi máa tọ́ àwọn ọmọ tẹ́ ẹ gbé wá láti bàbá mi ẹni tó fẹ́ yín tọmọtọmọ go ò ní gbádùn yín ọmọ lẹ máa lọ concentrate lé lórí ìmí inú yín iná dídá tẹ́ ẹ bá fẹ́ dá ẹ fẹ́ dáná
yẹn nítorí àwọn ọmọ yín máa jẹ ńbẹ̀ ni tá bá fi létí bàbá tó fẹ́ yín gangan ẹ̀ ní dáná fún bẹ́ẹ̀ nítorí àwọn ọmọ máa jẹ ńbẹ̀ lẹ ṣe fẹ́ dáná so that ọkọ yín náà máa rí jẹ ńbẹ̀ ṣàṣàlẹ̀ yín obìnrin tẹ́ ń kùgbìrì lọ dáná nítorí ọkọ yín ẹ̀yin tẹ́ ti bímọ méjì ni mo wá yá létí gbogbo ẹ̀yin tẹ́ ti bímọ tọkùnrin fẹ́ yín favour lọkùnrin ṣe fún yín kò sí favour kankan tẹ́ ń ṣe fóbìnrin tẹ́ ń ṣe fọkùnrin kò sí favour kankan òbò yín ò lè dùn tó òbò ẹni tí ò tí ì bímọ ẹ̀yin tẹ́ ti ẹ̀ wá mọ tẹ́ ti ẹ̀ mọ túmọ̀ òbò tọ́jú mà kẹ̀kẹ́ òbò ṣe tó bá ti bímọ méjì tọkùnrin bá wá fẹ́ ní ṣùlọ́kà mọ̀ pé ọkùnrin tó wá fẹ́ pẹ̀lú ọmọ méjì ọkùnrin tó wà responsible ni ọkùnrin tí ò wà responsible ò ní wá fẹ́ tọmọtọmọ wọ́n mọ̀ pé ó bò ó dùn jura wọn lọ wọ́n mọ̀ pé ó bò ẹni tí ò tí ì bímọ kò sí bó ṣe lè báàdì tó ó sì máa grip oko dáadáa so wọ́n wá fẹ́ pẹ̀lú ọmọ méjì wọn ò ṣe wọ́n ní favour àwọn náà ṣe ẹ́ ní favour ó yẹ kó máa kẹ́ wọn lójú kó máa kẹ́ wọn nímú ni ó yẹ kó máa kẹ́ wọn lójú kẹ́ wọn nímú ni àwọn ó ti di after one kì í ṣe cháchá mọ́ wọ́n ti kaṣọ lójú eégún ẹ ó ti kaṣọ lójú eégún ẹ ó ti di second hand obo àwọn kan wà tí wọn ì tí ì bí rárá tí ọkùnrin lè fẹ́ bẹ́ẹ̀ tó kù gbìrì tó ṣàn gbogbo wọn tó wá bá ẹ òbú ẹ ó ti kúrò lórí original òbú ẹ ti di fairly used kí ló ń bá ká tó fi jẹ́ pé irú ọkùnrin tó fẹ́ yẹn ò ní lè respect ẹ̀ ò ní lè máa pe kan lójú kó máa fẹ́ lójú fẹ́ nímú pẹ̀lú ọmọ méjì tó dẹ̀ ń bá ẹ tọ́jú àwọn ọmọ tó bí tí kò dẹ̀ sí possibility pé o máa sì lè bímọ fún tó dẹ̀ ti bímọ tẹ́lẹ̀ tí o wá lè gbá pẹ̀lú ọmọ ìjọ nítorí Ọlọ́run ó réwo nípa ẹ̀ ṣèdí o ti bímọ méjì ò fẹ́ tó o bá lè bá tọ́jú ọmọ kó o nífẹ̀ẹ́ ọmọ tó o bá nílé tí ọkùnrin yẹn ti bí jọ nítorí Ọlọ́run kí ló fi wúlò fún ìwọ rèé ó ti di kọ̀ǹdé ò lè bímọ fún mọ́ kò sí possibility pé ọmọ o sì máa bímọ fún kí ni nǹkan tó wá fi ìwọ fúnra rẹ̀ jókòó kẹ́ search ara yín pé mo ti bímọ mẹ́ta ó wá fẹ́ mi ó dẹ̀ fẹ́ mi ní ṣùlọ́kà mi ìdẹ̀ lè bímọ fún mọ́ kí ni nǹkan kí ni àǹfààní tó fẹ́ jẹ lára mi kí ni àǹfààní tí ọkùnrin yẹn fẹ́ jẹ lára ẹ lẹ́yìn ọmọ mẹ́ta ó wá bẹ́ẹ̀ ṣe nání ni ọmọ ẹ ló wá bẹ́ẹ̀ tọ́jú kó dẹ̀ kú kó dẹ̀ jogún ẹ̀ especially tó bá ti fẹ́ ẹ torí irú yín nífẹ̀ẹ́ kó rí nífẹ̀ẹ́ rí àwọn ọmọ ẹ̀ ní sàkání ẹ̀ torí nífẹ̀ẹ́ káwọn ọmọ ẹ̀ kọ́ ní ọwọ́ sínú property tó ní olórí burúkú ní ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin tó ń ṣe bẹ́ẹ̀ ẹ fẹ́ jogún ẹ̀ kí ẹ̀ nípa ọmọ tó ti bí tẹ́sẹ̀lẹ̀ ẹ̀yin rẹ̀ ẹ̀dẹ̀ lè gbọ́ pa ẹ̀ lè gbọ́ po fún mọ́ ẹ̀ lè bímọ fún mọ́ àti ẹ̀sìn jẹ́ni tó sì lè bímọ fọ́kùnrin wá gbọ́ ìwọ obìnrin tí obìnrin ò bá bímọ fọ́kùnrin ìwọ̀nba ni kẹ́ jẹ́ kí akọyín kó pọ̀ níwájú ọkùnrin yẹn mọ́ ẹ má rò pọ́kùnrin ò kí ń ronú sórí tó bá bímọ fún ọkùnrin sì lè máa ro àwọn nǹkan kan mọ́ ẹ tó bá ń hùwà burúkú tó ń hùwà òṣì tó ń hùwà rédèrèdè rádaràda ó sì lè máa ro nǹkan kan mọ́ ẹ wá ó bímọ fọ́kùnrin ó gbé ọmọ wá ń bẹ tọ́jú ọmọ ń tọ́jú ẹ kí ni àǹfààní tó ní lára ẹ kó tún máa fi gígbá lórí kó tún máa disrespect ẹ kó máa fojú ẹ gbolẹ̀ ìwọ fúnra rẹ rò fúnra rẹ kí ni àǹfààní tó jẹ lára ẹ tó bímọ fún tó dẹ̀ ń bẹ tọ́jú ọmọ tí kò dẹ̀ ṣe pé òbú ẹ wà lórí scale òbú ẹ lẹ́yìn tó ti bí méjì ó ti wà lórí high mileage irú àwa ìlàtí ẹ̀ mọ́ ṣe lè gbóǹbò sórí low mileage oríṣiríṣi kíní yẹn wà lọ́wọ́ wa bọ̀ ìwọ tó mọ bó ṣe lè gbóǹbò ẹ̀ sórí low mileage tó ti bí méjì tó tún wá ń ṣakọ oore wo nípa ẹ̀ ṣèdí kí ni nǹkan rò fúnra ara ẹ pé kí lọkùnrin fẹ́ gbà lọ́wọ́ mi ò bímọ fún mo ti bí méjì síta ó gbà mí pẹ̀lú ọmọ méjì kò sí possibility pé mo sì lè bímọ fún òbò mi rèé kò dúró déédéé bí òbò ẹni tí ò tí ì bímọ jọ nítorí Ọlọ́run kí ni àǹfààní tó rò pọ́kùnrin yẹn fẹ́ jẹ lára ẹ̀ ju wípé kó máa ṣe gẹ̀gẹ̀ kó máa pọn lójú kó máa fẹ́ nímú kó máa kẹ́ kó máa gẹ̀ kí yẹn jẹ́ cancellation fún wípé at least kò bímọ fún mi ṣùgbọ́n ó bí àlàáfíà fún mi. I don't know why this people. Hello? Kí ló ṣẹlẹ̀? Hello. At least kò máa rí pé kò bímọ fún mi ó bí àlàáfíà fún mi ó bí rọrùn fún mi ó bí rìgáàdì fún mi ó bí rìgáàdì fún mi ṣùgbọ́n ò bímọ fún ò bí àlàáfíà ò bí rọrùn ò ní rìgáàdì ò ní respect òbú ẹ ò wọ scale òbú ẹ ti já scale jọ nítorí Ọlọ́run kí ni nǹkan tí o fẹ́ jèrè torí sàkátà pàrà òótọ́ ni máa sọ tó bá wù yín kẹ́ máa gbé kiri kẹ́ sunkún kiri kò kàn mí
o bá ti bí méjì tọkùnrin bá fẹ́ tọmọtọmọ kó o ṣe ọkùnrin yẹn ní favour ọkùnrin yẹn gan ló ṣe ní favour tó bá mọ̀ bẹ́ẹ̀ o ṣe dúró síta pẹ̀lú ọmọ méjì kó máa jẹ́ single parent káàkiri ọkùnrin yẹn ló ṣe ní favour kò sírú òbò tó fẹ́ ní lẹ́yìn ọmọ méjì tó fẹ́ dúró déédéé bí òbò ẹni tí ò ti bí ọkùnrin tó dẹ̀ fẹ́ pẹ̀lú ọmọ méjì ọkùnrin tó wà responsible ni bẹ́ẹ̀ ni kò sí ni o ti bí méjì àfi tó bá lo cesarean bọ́ bá gbé jáde nínú ẹ̀ gan o ti di kọ̀ǹdẹ̀ after 2 ní ẹ́ o ti bímọ ìyá alágbájá ní ẹ́ ẹlòmíì ti dú ẹ kó tó lọ dú ọkùnrin yẹn ó dẹ̀ ti wà lákọọ́lẹ̀ evidence ti wà pé o ti dókò míì kó tó bí kó tó lọ fẹ́ lòmíì what are you talking about but irú yín lẹ máa ṣàkọjù ẹ ní regard if you disagree sọ fún mi àǹfààní wo ló fẹ́ fọ́kùnrin tó ti bímọ tó ti kí ló ṣẹlẹ̀ ẹjọ́ kí ni nǹkan tó dé kí ló dé. mi ní kẹ́ pè mí because mo ń ṣe show lọ́wọ́ àǹfààní wo ló ní tó fẹ́ ṣe fún ọkùnrin tó ti kọ́lé tó ti ní property tó ti bímọ tí wọ́n dẹ̀ bí méjì ó ṣe fẹ́ lọ dáná fún àwọn ọkùnrin kan ti ẹ̀wà tó jẹ́ wípé fúnra wọn àwọn òbí wọn ti kẹ́ wọn láìsí ẹ̀gàn wọn á dáná fúnra wọn àǹfààní wo ló feel ju wípé kó rọra lọ forí ara ẹ̀ pamọ́ kó máa yín nǹkan ẹ̀ jẹ kó dẹ̀ máa respect ẹ̀ kó máa kẹ́ kó máa gẹ̀ kó máa fẹ́ lójú kó máa fẹ́ nímú kó máa jẹ́ consolation fún pé mo ti bí méjì o mi ò bímọ fọmọkùnrin yìí o ó ń tọ́jú mi tọmọtọmọ o ó ń fún mi lọ́kàn balẹ̀ o jẹ́ kémi náà mú inú ẹ̀dùn tó máa fi lọ sínú sàárè bẹ́ẹ̀ yín lẹ máa ń ṣàkọjù ẹ̀yin tẹ́ ti bí after 1 after 2 bí tèmi báyìí ẹ̀yin lakọ yín máa ń lékè nkàjù ọ̀pọ̀lọpọ̀ lẹ́yìn tó dẹ̀ ti bí ẹyọ kan ló ti dára nù ọkùnrin yà dẹ̀ tún wá bá ẹ gbọ́ lẹ́ni ọkùnrin tí ò wà responsible wọn ò kí ń sábà fẹ́ ẹni tó ti bímọ wọn ń sábà fẹ́ torí àwọn ọkùnrin tí ò kí ń wà responsible yẹn náà máa ń sábà lówó lọ́wọ́ ẹ mọ reason torí kò sí iṣẹ́ tí wọn ò lè ṣe kò sólè tí wọn ò lè jà láti lówó lọ́wọ́ wọ́n dẹ̀ máa ń mọ̀ gbá wọ́n máa ń like ìgbádùn the best ọmọge náà máa ń gbé the best hotel náà máa ń gbọ́mọ lọ wọn ò ní wòwọ́ tó o ti bímọ méjì tó o bá bímọ méjì gan tó bá fẹ́ dú ẹ wọ́n fẹ́ dú ẹ ṣeré bóyá tílé bá dá wọn ọ̀rọ̀bìnrin gbé ni owó tó dẹ̀ máa fi lọ ìwọ tó o bímọ méjì wọn ò ní fi lọ ẹni tí ò tí ì bí rárá àwọn tó wà responsible tí ọ̀rọ̀ ilé ayé yóò jọ lójú àwọn ló ń fẹ́ ọkọ àwọn ló ń fẹ́ ìyàwó tó ti bímọ rí ṣe bẹ́ẹ̀mi náà ti bímọ mo wà lára wọn náà àwọn ló ń fẹ́ ìyàwó tó ti bímọ rí tó bá dẹ̀ ti wá gbọ́ ẹ má rò pé òun ṣe wọ́n ní any favour for coming after you àwọn gan ló ń ṣe any favour you have to respect them ó láti respect wọn ọmọ tó bá lọ́wọ́ wọn ó láti bá wọn look after ọmọ yẹn tí ilé wọn bá dàrú ó láti bá wọn tọ́jú ilé wọn gbàgbé ń pa single mothers with children and 4 better gbàgbé ẹ̀ òbó wọn ò lè rí bákan náà òbó wọn ò lè rí bákan náà ẹ̀yin single parent tẹ́bá tí wọ́n bá ti fẹ́ yín kì í fẹ́ rí ọmọ ọkùnrin sójú bẹ́ẹ̀ bá ṣe directly ẹ ṣe indirectly ó mọ̀ pákó ẹ bímọ kí ló dé tó ò tọpinpin ibi táwọn ọmọ ẹ wà kí ló dé tó ò tiẹ̀ sọ pé jẹ́ káwọn ọmọ yìí kọ́ wá bá wa ṣọlidé kí ló dé tó ò gbéra fúnra rẹ̀ kó lọ kí ọmọ ọkọ ẹ tí àárín ọmọ ọkọ ẹ àtọkọ ẹ bá dàrú kí ló dé tó ò try láti redress ẹ tó ò bá wà selfish pàápàá ọkùnrin tó ò bímọ fún tó gbé ọmọ wá fẹ́ kí ló dé tẹ máa ń mọ tara yín nìkan ẹ wá lọ gbọ́ lẹ́ni gbogbo ọkùnrin ẹ̀yin tẹ́ ẹ ti bímọ rí ẹ̀ ṣọkùnrin kankan ní favour ọkùnrin gangan ló ń ṣe yín favour torí kò sí èjì tọkùnrin wà tí ò lè fẹ́ ẹni tí ò tí ì bímọ rí tó bá fẹ́ yín àwọn tó wà responsible ló máa fẹ́ yín èyí tí ò wà responsible kò ní lọ tó dẹ̀ ní owó gidi lọ́wọ́ kò ní lọ fẹ́ ẹni tó ti bímọ rí ó máa do ṣeré ni ó máa dóra wọn ṣeré ni torí wọn ò ní fẹ́ wàhálà ẹ̀yin tẹ́ ń ṣe báyìí ẹ̀yin lẹ ń jẹ́ káwọn ọkùnrin máa sá wípé àwọn ò fẹ́ ni tó ti bímọ torí pé ìwà tẹ́ ń wù tó bá ti fẹ́ yín ìwà yìí burú jáì ìwà yìí burú jáì ọ̀pọ̀lọpọ̀ yín ẹ̀ ní náání ẹni tó fẹ́ yín ẹ kò fi ilé yẹn ẹ fi cover orí yín ni àwọn ọmọ yín lẹ máa lọ máa tọ́ nílé ọkùnrin ọlọ́kùnrin tó fẹ́ yín sílé àwọn ọmọ yín ló máa gba full concentration ló máa concentrate lé lórí ẹ ní ràn ọkùnrin tó fẹ́ yín tọmọtọmọ mọ́ kò yẹ kó rí bẹ́ẹ̀ kódà kó máa gbé nílé pẹ̀lú ọkọ tó bímọ fún mi ò ní kó má fún ọmọ ẹ ní attention but then
mọ̀ wípé omi la kọ́kọ́ ń tẹ̀ ká tó tẹ yanrìn èmi love ọmọ mi omi la kọ́kọ́ tẹ̀ ká tó tẹ yanrìn ní ẹ̀yin tẹ́ bá sì wà pẹ̀lú bàbá àwọn ọmọ yín mi ò ní kẹ́ má love ọmọ yín bọ̀ ọ̀pọ̀lọpọ̀ yín máa ń wà carried away débi wípé ẹ máa so mọ́ àwọn ọmọ ẹ máa treat bàbá bíi wèrè ẹ máa treat bàbá bí ẹni pé kò tiẹ̀ ráyé wá pé assignment iṣẹ́ tí mo fẹ́ kó ṣe o ti ṣe mo ti bímọ ẹ wá máa treat ẹ bí wèrè ẹ wá concentrate lórí àwọn ọmọ ẹ wá ní nání ìmí ò ní kùgbìrì ṣe oúnjẹ fún ọkọ ẹ àfi tó bá mọ̀ pé àwọn ọmọ máa jẹ nínú ẹ tó bá jẹ́ ó ní àwọn ọmọ tó ń lọ sọ́lùdé ìjọ tí àwọn ọmọ bá ti lọ sọ́lùdé ìjọ náà ni ebi á máa bẹ̀rẹ̀ sí ní pa bàbá yẹn nínú ilé kò yẹ kó rí bẹ́ẹ̀ ayé àwọn ọmọ ọ̀tọ̀ ayé bàbá ọ̀tọ̀ mo mọ̀ pé àwọn obìnrin a máa wà carried away pẹ̀lú àwọn ọmọ a máa ń like àwọn ọmọ wa but àwọn ọmọ mi ní kẹ́ bá tọ́jú wọn bẹ́ẹ̀ má treat àwọn bàbá wọn bí wèrè bí ẹrú nítorí àwọn ọmọ yẹn wà bẹ́ẹ̀ ìyẹn ẹ̀yin ìyàwó tẹ̀ ń gbé pẹ̀lú ọkọ yín ká tó má wá sọ pé ìwọ ilé mo ṣú ìwọ single parent tí ọkùnrin tó lè bímọ fún lọ fẹ́ wàláhì ó ní ọkùnrin tó bá fẹ́ favour ló ṣe ẹ́ number 1 òbú ẹ ti já scale dẹ̀ mọ exercise tẹ́ lè ṣe ọ̀pọ̀lọpọ̀ yín ò ń ṣe exercise so òbó yẹn kò lè ní friction kò lè grip okó bí òbú ẹni tí ò tí ì bímọ rárá àwọn ọkùnrin dẹ̀ rẹ ni tí ò tí ì bímọ rárá kó tó wá bá ẹ dákun tó bá ti bọ́ sọ́wọ́ ọ̀rọ̀ èèyàn bẹ́ẹ̀ yẹn try láti máa kẹ́ wọn lójú kẹ́ wọn nímú torí ọkùnrin tó bá wá fẹ́ lọ́mọ méjì mọ̀ wípé obìnrin mi ń wò ń ta torí ó máa mọ̀ wípé ọkùnrin yìí wà responsible tó lè fi fẹ́ ẹ obìnrin mi ń wò ń ta tí wọn ò bá mọ̀ ọ́ lò tó bá já sọ́wọ́ obìnrin mi wọn ò ní fílẹ̀ fún ẹ ó lọ nìyẹn tí ó lọ finally nìyẹn ọkùnrin tó wá fẹ́ ẹ pẹ̀lú ọmọ méjì ó wà responsible ní obìnrin mi dẹ̀ ó ń hàyẹ̀ níta ṣe ni kò dímú kó má jẹ́ kí orí inú ẹ kó gba tòdí ẹ jẹ́ kó má jẹ́ kí àyọ̀jù ìgbéra ṣánlẹ̀ kó ba tiẹ̀ jẹ́ kó má jẹ́ pé ìwà mọ̀nàfìkì kó ba tiẹ̀ jẹ́ ọgbọ́n àrékèrèkè kó ba tiẹ̀ jẹ́ torí ọkùnrin tó bá wá fẹ́ ẹ pẹ̀lú ọmọ méjì oore ló ṣe fún ẹ nígbà tó wá bá ẹ yẹn gbà wípé àìmọye obìnrin níta tó ń wò kó tó mú ẹ láàyò má wá kó dẹ̀ mọ̀ pé àwọn èèyàn máa dúró láti bú pé ìwọ lọ fọlọ́mọ méjì ọkọ tó filẹ̀ nǹkan kí ló ṣe ṣó ti wádìí ẹ̀ wọ́n wá máa dúró láti fi obìnrin yẹn wọ́n máa dúró láti fi obìnrin yẹn ṣe ọkùnrin yẹn ṣe yẹ̀yẹ́ ìwọ náà wọ́n wá máa wu ìwà orí burúkú ìwà jákujàku ìwà rédèrèdè ìwà rídìrìndín láti jẹ́ kọkùnrin yẹn máa regret pé kí ló dé ó dẹ̀ lè jẹ́ ọkùnrin tẹ́ pé ńgbà tó ń date ẹ gan ẹni tó ń date pẹ̀lú ẹ kò lọ́mọ rárá ó kàn settle pẹ̀lú ẹ ó fún ní photocopy ìwà ó fi ìwà fẹ́ tán ó wá délé ó wá gbé ìwà orí burúkú wọ̀ àwọn obìnrin kan wà nítòsí tó bá mọ̀ ọ́ lò tí wọ́n máa gbà lọ́wọ́ ẹ lọ jẹ́ kó rí àwọn obìnrin kan máa pé tá bá ti bí ọmọ rí tọkùnrin bá wá fẹ́ wa favour ló ṣe ẹ́ torí o ò lè sọ fún mi pé ọkùnrin tó wá fẹ́ pẹ̀lú ọmọ méjì kò mọ yàtọ̀ ògbò irú àwọn ọkùnrin tó bá ń fẹ́ ọkùnrin bẹ́ẹ̀ yẹn wọ́n fẹ́ settle down wọ́n fẹ́ fọkànbalẹ̀ ni ẹ má wàá gba ìfọkànbalẹ̀ lọ́wọ́ wọn ẹ fún wọn lọ́kànbalẹ̀ ẹ respect wọn ẹ kẹ́ wọn ẹ gẹ̀ wọn ẹ ṣe wọn bẹ́ẹ̀ ni wípé nínú ọ̀pọ̀ ènìyàn o ṣàmíyàn nínú ọ̀pọ̀ ènìyàn o mú mi jáde nínú ọ̀pọ̀ ènìyàn o mú mi nínú ọ̀pọ̀ ilẹ̀kẹ̀ Ṣàngó ẹ ó yan kele mi láàyò nínú ọ̀pọ̀ ilẹ̀kẹ̀ Ṣàngó ẹ yan kele mi láàyò o ṣàmíyàn kẹ wá mú ọkùnrin yẹn bẹ́ẹ̀ ni pé oore ló ṣe yín ẹ má jẹ́ kó ever regret ìyẹn ni mo mú wá fún yín lọ́sàn-án yìí torí àwọn ọ̀pọ̀ obìnrin ẹ lọ mọ̀ wípé tó o bá ti bímọ tẹ́lẹ̀ má rò pé o ṣe ọkùnrin ní favour by marrying you ọlọ́run má rò pé o ṣe ní any favour ọlọ́run kò ṣàìyàn ni o kò ní luck ni tó wá rírọ àwọn ọkùnrin bẹ́ẹ̀ yẹn kó wá máa kẹ lójú kó máa kẹ ní mo mú ní gbogbo obìnrin ló ń ṣe o mo ní ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin tẹ́ ti bímọ ẹ máa tẹ́ bá fẹ́ yín ẹ máa fẹ́ máa fira yín wú ẹni tí ò tí ì bímọ tí wọ́n lọ fẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín dẹ̀kẹ̀rẹ́ ẹ̀ lè bímọ fọ́kùnrin obìnrin tí ò bá lè bímọ mọ́ fọ́kùnrin tọ́kùnrin sì wà ní active age ìwọ̀nba ni ká kọ ẹ mọ́ ìwọ̀nba ni kò tí ọkùnrin síta mọ́ á lọ fúnyàn mí lóyún jẹ́ ká ra ẹ balẹ̀ ìwọ̀nba ni kí ọkọ ẹ mọ́
ìwọ̀nba ní kò disrespect ọkọ ẹ mọ́ tó bá ti lè bímọ mọ́ torí tó bá bímọ kódà kó fòrùka sí ẹ lọ́wọ́ ìjọ tọkọ ẹ bá ti lọ rìn gbèrègbèrè lọ fẹ́ ẹlòmíì tí wò ó tí bímọ fún rárá tó wá lọ bímọ fún ayé ẹ bàjẹ́ òrùka yẹn di yẹ̀yẹ́ òrùka yẹn di yẹ̀yẹ́ òrùka yẹn di pàǹdà kódà kó fún ẹ ní diamond ìwọ̀nba ní kẹ́ ṣàkọmọ ẹ̀yin tẹ́ ti bímọ tí wọ́n ń fẹ́ ẹ lọ gbé jẹ́ ìwọ̀nba ní kẹ́ ṣàkọmọ ẹ kò mọ̀ wípé òbó yín ò special òbó yín kò special òbó yín ò lè dàbí òbó ẹni tí ò tí ì bí rárá orí ọ̀fẹ́ lẹ rí gbà ẹ tó bá dẹ̀ bí tó bá fẹ́ yín lẹ́yìn ọmọ méjì ó responsible ni ẹ dì í mú dáadáa ẹ má jò bọ́ ìyẹn gbọ́ títà òjòkó mo ní oúnjẹ ọkùnrin mo tún ti sọ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ nínú èyí tí mo ṣe nísìnyí pé ọ̀pọ̀lọpọ̀ yín ẹ kí lè dídì dáná fọ́kọ tí ọmọ yín ò bá ti fẹ́ jẹ ń bẹ̀ pàápàá ijọ́ tí ọmọ yín ò bá sí nílé ebi máa pa ọkọ yín kò yẹ kó rí bẹ́ẹ̀ obìnrin láti yan iná dídá láàyò iná dídá should be part of you ẹ jọ̀ọ́ ẹ gbọ́ kókó ni mò ń rọ́ fadití ìwọ obìnrin tó ti bímọ tẹ́lẹ̀ kí ọkọ tó fẹ́ ẹ tó dẹ̀ ní tó tí possibility dẹ̀ wà wípé ó ṣeé ṣe kó má bímọ fún ọkùnrin tó fẹ́ ẹ ayọ̀ ò lè yọ ayọ̀ ọ̀pọ̀rọ̀ ẹni tó sì kéré tó fẹ́ tí ò ìbímọ rí tí ọkọ fẹ́ sínú ilé pé àwọn fẹ́ jọ bímọ pọ̀ ìwọ tó ti bímọ rí tọkọ fẹ́ tó dẹ̀ jí pé ó ṣeé ṣe kó má bímọ àbọ̀ bímọ fẹ́ni tó fẹ́ ò lè yọ ayọ̀ ẹni tí ò ìbímọ rí nílé ọkọ ayọ̀ yín yàtọ̀ síra wọn kẹ́ lọ jókòó jẹ ayọ̀ yín ó yàtọ̀ síra wọn now ẹ jẹ́ ń lọ to today's topic so irú yín tí ẹ ti bímọ tẹ́lẹ̀ tẹ́ ẹ̀ kì í fẹ́ máa dáná tẹ́ bá àwọn ọmọ yín láàyò tẹ́ ẹ̀ kíà nípa ọkọ tẹ́ ẹ fẹ́ your days are numbered honestly tí ọkùnrin yẹn bá tó bá ever rí obìnrin mi báyìí ó lọ nìyẹn tí yín bá bá yín nǹkan tí mò ń sọ lọ ẹ̀yin obìnrin tí ẹ̀ ń ṣàárò oko obìnrin tó ti lóko rí tí ò lóko mọ́ kí làwọn mistakes tá a ṣe kí ló fà á obìnrin tó ti ní oko rí tí kò ní oko mọ́ kí ló fà á kí ni nǹkan tó fà á ẹ̀yin obìnrin tẹ́ sọ pé ẹ̀ ń wá oko kí ló fà á níbo ni oko tẹ̀ ń dó níbo ló lọ oko tẹ̀ ń dó báwo ló ṣe bọ́ lọ́wọ́ yín níbo ló lọ the number to call price wà lórí ẹ̀ bọ́ mi ò ní sọ price tó wà lórí ẹ̀ àwọn ọkọ tó ṣe èèyàn bíi méjì ló kù tí mi ti fún ní gift màá pè yín later the number to call is +44 7404 851234 níbo ni oko tẹ̀ ń dó lọ bó ṣe bọ́ kí ló fà á tó fi bọ́ kí lẹ ṣe sí tó fi bọ́ níta fẹ́ sọ lẹ́yìn nìyẹn +44 7404 851234 ó yá ẹ máa pè wọ ẹ time ti tó láti pè wọlé nsìn. I need oko, but the one that will do what? Hello? Hello? Ẹ káàsán. Yeah. Ọkọ mi sọ pé máa ń nà ìgbẹ́ lọ́wọ́ ìtòrí ẹ̀ àti bá mi ní fẹ̀sì ṣe lọ́dẹ̀ máa ń sá fún mi ní understand. Ó ló máa ń ṣe kí ni? Jẹ́sọ̀ padà. Ó ló máa ń ṣe kí ni? Ó máa ń nà ìgbọ́wọ̀n. Ó máa ń nag kí ṣé wọ́n náà máa ń nag? Wọ́n ní máa ń nà ìgbẹ́ lọ́wọ́. Ẹ ṣé wọ́n náà máa ń nag? Hello? Mi ní pé ọmọ náà ti bá rí wọn pé wọ́n pe bí amórí trade pé wọ́n pe obìnrin mi má ṣe bẹ́ẹ̀ ló sọ. Lọ change náà wọ́n níjọ́ tí wèrè bá ti mọ̀ pé wèrè òunjọ́ náà ni wèrè ara ẹ̀ sàn ìgbà tó ti mọ̀ pé ó máa nag ọkùnrin ò fẹ́ kéèyàn máa nagi máa ń pa okó ọkùnrin ni àjọ òdẹ ṣe báyìí ó lè jẹ́ pé ìgbà tẹ́ bá fẹ́ dóra yín lọ́wọ́ ìgbà yẹn ló máa bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ ó máa pa feelings wọn náà so wọ́n á dẹ̀ ti wò pé wo má wulẹ̀ já wọn lẹ̀ jàre torí tó bá já wọn lẹ̀ tó bá ti nípa fẹ́ ṣeré ń sìn ìgbà yẹn ló máa mọ̀ pé síkírà kan pè mí lánàá so a máa sá fún ẹ so ìwọ náà lọ stop àti máa nag ó ti mọ̀ pé ó máa nag sí go and stop it. èèyàn kan pè mí sí ìwọ náà lọ stop go and stop nagging. bàbá o. hello ma àti ìdá ẹ̀rọ ma. ẹ o bàbá o mo ń gbádùn yín ẹ gbóhùn sókè. ẹgbẹ́ ìjọ ẹkújẹ́ mẹ́ta ma. yes sir. mo ń gbọ́ yín sir.
kí lẹ wí. ṣé ń gbọ́ mi mà ṣé ń gbọ́ mi. Mo ṣe ń gbọ́ yín. ìyá tọ́bìkì tẹ́mú wá yẹn pé obìnrin tó ti bímọ rí ìtorí pé kí ni nílẹ̀ yóò bá lè ní àwọn òbí kan yìí wà wípé ọmọ bá fẹ́ fẹ́ ìyàwó tọ́lá yìí wípé. Oh my goodness. Mo ń gbọ́ yín, wọ́n ń kọ́ tí yín dànù nítorí ẹ̀ ń pè lórí WhatsApp. Mo ń gbọ́ yín. àwọn òbí kan wà gẹ́gẹ́ àwọn ìyá wa kan wà pé tọ́mọ bá lọlé ọmọ ọlọ́kùnrin pé àwọn fẹ́ fẹ́ ní báyìí ṣùgbọ́n ó ti bímọ rí ṣẹ́mọ àwọn ìyá mi ò ní gbà. Bẹ́ẹ̀ni. àwọn ìyá mi ò ní gbà. Bẹ́ẹ̀ni tó ló máa bí pé kò ní tọ́jú wọn bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ni àwọn ìyá kan jẹ́ wà wọ́n á gbà tó wọ́n tẹ̀sẹ̀ pé ọmọ bíbí ò kì í ṣe àrùn kò yé. obìnrin wa wọlé tán ó wá kíkì àwọn ìyá rẹ̀ bá ní. Bẹ́ẹ̀ni òun náà lájọ ń sọ yìí pé ìwọ torí pé wọn kì í mọ̀ pé favour lọkùnrin tó fẹ́ àwọn pẹ̀lú ọmọ favour ló ṣe fáwọn. Ìdẹ ò tọ́jú ọmọ yẹn o kò tọ́jú ọmọ yẹn o òbó pọ̀ níta tí ò tí ì bímọ rárá. So ó ń láti protect ilé yẹn kó má bọ́ ọmọ ẹ lọ́wọ́ ni má rò bóyá wọ tó ti bímọ rí ló ń ṣọkùnrin ní favour ó ṣọkùnrin ní favour kankan. Kò ṣọkùnrin ní favour kankan nǹkan tó lè fi compensate fọkùnrin yẹn ni pé kò treat ẹ fine pẹ̀lú àwọn family ẹ. Hello mo gbádùn yín. Kò treat ọkùnrin yẹn fine nicely pẹ̀lú family ẹ. Ó ṣọkùnrin yẹn ní favour. Ẹ̀yin obìnrin tí okó ti bọ́ lọ́wọ́ yín kí ni nǹkan tẹ́ ṣe tó fi bọ́ hello. Mi láìkò ohun yẹn jàre àwọn tó lóhùn gidi gan pè mí mi gbọ́ mi gbé kọ̀. Kí ni nǹkan tẹ́ ṣe. Hello. Mi ò ẹ ṣe lè gbóhùn sókè dáadáa ẹ má sọ̀rọ̀ sílẹ̀ bẹ́ẹ̀ yẹn ó kill spirit mi. Ó ní nǹkan tó bá ẹlẹ́dàá èèyàn mu tẹ́ bá ti fẹ́ pè mí tẹ́ bá ti ń bọ̀ ẹ̀rọ nìkan gbogbo kíní mi máa dá ó máa dà pé wọ́n lù mí ní pọ́npọ́ ni mi ìfẹ́ kí èèyàn máa sọ̀rọ̀ bẹ́ẹ̀ yẹn tó bá pè mí ẹ sọ̀rọ̀ bí ọmọlúàbí ẹ sọ̀rọ̀ bí ẹni pé wọ́n fọ́ sí yín sọ̀rọ̀. Hello. àfihàn bá. Mi ì láì ohun yẹn àtọ̀ o. Ẹ sọ̀rọ̀ kó sharp ẹ sọ̀rọ̀ dáadáa. Hello. Ma. Mi ò like ohun tẹ́ ń fi pè mí ẹ sọ̀rọ̀ sókè náà àwọn fọ́ọ̀sì ní pè. Hello ma ẹ tẹ̀lé ma. Hello. Hello àǹtí Yínká. Ẹ jọ̀ọ́ ẹ sọ̀rọ̀ sókè. Ẹ kú ètò. Yeah. Ẹ kú ètò. Yeah. Hello. Hello. Hello, yeah. How are you? Nígbà míì tọkùnrin yẹn bá wà responsible àwọn náà máa ń take care ọkọ jù o eléyìí tí mò ń sọ yìí grandmother mi ó sick gan seriously lady yìí ló tọ́jú ẹ̀ ju bí ẹni ọmọ ṣe lè tọ́jú ẹ̀ gan lọ. Kò yé mi ẹ tú ọ̀rọ̀ yẹn sọ kí lẹ sọ sí ẹni nígbà tí ọmọ kan bá wà responsible. Hello. Oh my God. Hello. Èyí tó bá ti kọ́ ẹ̀kọ́ nínú wọn wọ́n máa ń wà responsible gan. Kí là ń sọ kí lẹ̀ ń sọ nísìn ní wọn wà responsible a ní ọ̀pọ̀lọpọ̀ wọn máa ń misbehave and ọkọ tó bá dẹ̀ wà responsible náà máa ń fẹ́. It all depends on moral and it all depends on the man. Ọ̀gẹ̀jọ́ tẹ́ bá ní argument gidi ẹ má pè kí là ń sọ kí lẹ̀ ń sọ a ní àwọn tó bá wà responsible nu wọn wọ́n máa ń fẹ́ tó wà responsible kí là ń sọ kí lẹ̀ ń sọ. Hello. Hello. Yes sir. Ẹ kú ètò. Yes sir.
ẹ kú ètò hello ẹ kú ètò. mo ń gbádùn yín bàbá. hello. à ń gbádùn yín, ẹ pa Facebook yín, ẹ má dà mí lórí irú, ẹ pa Facebook yín kẹ́ tó pè wọlé. ẹ pa Facebook yín kẹ́ tó pè wọlé, ẹ má dà mí lórí irú. Hello. 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 mo ń gbọ́. hello. mo ń gbọ́ yín. ẹ kú ètò. yes o, ẹ kúrọ̀lẹ́. ẹ kúrọ̀lẹ́ o. ṣe rí tọ́lùkọ́rọ̀ tẹ́ ń sọ èmi náà dé ti single mother kan rí. mo wá ń ṣe dáadáa mo máa ń tọ́jú ẹ̀ gan but along the line ó wá ló bí ìpè báyà pé mo gọ̀ báyà mo àti nítorí mo ṣe máa ń ṣe sí ìfẹ́ tó ní mi sí wọ́n máa bá pé mo ti gọ̀ ó mo máa pé mo ní mí mo rìn jìn àbí bákan èmi dẹ̀ láìkẹ́ ni kò sí nǹkan tó fẹ́ tí mo fi ṣe fún kò sí nǹkan tí mo kí ń rà fún àwọn ọmọ ẹ̀ ó máa take me for granted pé ó kàn máa ṣe anyhow. ẹ jọ̀ọ́ kó ṣe tọ́pìkì single mother ni mò ń ṣe o. You want to contribute? Okay. Kọ́ yẹn kò ń já síra wọn ni, I don't understand. Hello? Hello ma. Yeah, ìyá mi mú gbọ́. Tètè sọ̀rọ̀ kó má bàa jẹ́ ìdànù. Yeah. Okay, sorry. Ẹ ń sọ̀rọ̀ ń pa obìnrin tó ti bímọ rí àbí pé bóyá àwọn ìyá kan kì í gbà. No, ẹ jẹ́ ká tó wò báyìí pé. Láwọn ìyá kan ò kí ń gbà o. Sọ pé àwọn ìyá kan ò kí ń gbà. Obìnrin tó ti bímọ rí nǹkan. Ṣé mọ̀ pé tọkùnrin bá pronounce àwọn fámìlì ẹ̀ dáadáa níwájú obìnrin, ó máa hard kóbìnrin láti fit for anyhow tó bá ti bímọ rí. Okay. Bọ́kùnrin ẹni sùúrù. Okay, agreed. Tí ọkùnrin ò bá tiẹ̀ tún wá pronounce àwọn fámìlì ẹ̀ dáadáa lójú obìnrin tó bá kọ́ tó gbẹ̀kọ́. Gbogbo nǹkan tó ọkùnrin bá sọ nípa àwọn fámìlì ẹ̀ kò kàn ẹ́. Ó dàbí irú èmi sí, ó dàbí tẹ́lẹ̀. Tọkùnrin bá wá ń bóbìnrin yẹn fa wàhálà pé má dá sọ̀rọ̀ ìnà fámìlì mi. Ìwọ ní dá sí. Má dá sí wípé òun dá sí pé kò máa blame ọkùnrin. Ẹ̀bẹ̀ lèèyàn máa bẹ̀rù ọkùnrin yẹn. And tí ò bá gbà kò stop her from having relationship with the family. As long as tí ò bá stop her, má dá sí. Tọkùnrin yẹn bá sọ pé family mi àjẹ́ àjẹ́ òkè ìwọ náà má fò. Ó dàbẹ̀ tó ń lọ sí ibi iṣẹ́ kan táwọn èèyàn kan ti sọ fún ẹ pé ibi iṣẹ́ tó ń lọ yìí ó débẹ̀ wọ́n ní eléyìí burú tòun burú wàá wà neutral. Hello. Ẹ jọ̀ọ́ ṣé lè sọ̀rọ̀ sókè nítorí Ọlọ́run ìyá mi. ẹ ká sọ o. Ẹ ká sàn mo ń gbádùn yín. Ẹ wo ìyá ọkọ oúnjẹ yìí gan ní láti ìgbésí wa kí gan ni o. Ìyá ọkọ oúnjẹ yìí kí ló mú ìyá ọkọ oúnjẹ yìí èyí tẹ̀ ń dó tẹ́lẹ̀ nǹkan. Àìsàn òdó kan tẹ́lẹ̀ ẹ̀yọ́ ọdún méjì ni wọ́n ń ṣe ṣe bá rẹ̀. Kí lẹ wí? Ẹ gbóhùn sókè mi ìgbọ́ yín dáadáa. Láti gbà yẹn báyìí ó lè fi pẹ́ gan. Kí ló mú ìyá ọkọ oúnjẹ yín? Kí ló fà tẹ́ fi dàrú? Ṣé látọwọ́ yín lẹ ti fi dàrú ni? Àbóhùn ló fà tẹ́ fi dàrú? Àtọwọ́ mi ni àtọwọ́ mi. Kí lẹ ṣe? Ẹ fi kọ́ àwọn èèyàn kan lè fi kọ́gbọ́n. Kí lẹ̀yin ṣe tó fi tí okó yẹn fi bọ́ lọ́wọ́ yín? Torí nǹkan tó kàn ní pé mo ní fóònù ẹ̀ wọ́n á ní mẹ́sẹ̀gì èèyàn kan lórí fóònù obìnrin òun gbẹ́ni rẹ̀ tó lẹ̀ wọ́n fún mi sọ fún mi pé òun lẹ́nì kọ̀ọ̀kan pé mi nítorí bọ́bọ́ ẹ̀dẹ̀ ní okó gidi lọ́wọ́ gan. Ok. Sáàmì òkú ẹ̀ gan. Ìfẹ́ lù jẹ̀ lọ́dọ̀ ìgbà tí mo fi rí mẹ́sẹ̀gì ẹ̀ tí mo fi rí lórí fóònù ẹ̀dá àti ìgbà yẹn ti dà ó sí pé mi ṣe mọ́. Ok, nísìnyí ṣe wá rò nígbà tẹ rí fóònù ẹ ní sùúrù o ẹ torí ẹ rí mẹ́sẹ̀gì lórí fóònù ẹ rí pọ́npọ́ obìnrin torí ẹ okó ẹ dẹ̀ da ó ń ṣe yín dáadáa ṣùgbọ́n ẹ rí pọ́npọ́ ẹ lọ wo fóònù ẹ ta ló wá sọ fún yín pé okó tuntun tẹ́ ẹ máa rí nsìn yẹn yìí nìkan lẹ máa do. Báyìí ká wò ó nǹkan àti mi ti ẹ̀mọ̀ báyìí. Ṣé tí wàá kọ́gbọ́n sí ṣé tún máa ṣe bẹ́ẹ̀ ṣé tún máa ṣe bẹ́ẹ̀ ńjọ́ mi tẹ́ bá rí ńjọ́ mi ṣé tún máa wo fóònù. Mi lè ṣe bẹ́ẹ̀ mọ́ láíláí mi lè ṣe bẹ́ẹ̀ wọ́n tó lè di ẹ̀rọ ní káàkiri ó ti fún mi òun àìwò ó wù mí dó bàjẹ́ ní wà láì. Okó wù yín dó bọ̀ yín fúnra yín lẹ sọ kó ọwọ́ yín nù tẹ́ bá wá rẹ́ lòmíì tó bá tẹ̀ wá bá yín pé òun dó ẹlòmíì ò ṣe máa ti torí ẹ̀ filẹ̀. Èyí filẹ̀ náà ọjọ́ wa ti sọ ní ẹ̀dá àwọn èèyàn gbọ́dọ̀ lùbẹ̀ ìwọ̀n gbọ́dọ̀ lùbẹ̀. So ẹ regret pé check fóònù àbí. Mo regret ẹ̀ bàjẹ́ mo regret ẹ̀. Ẹ ṣe.
The number to call is +44 7404 851234. Wọ́n ní àwọn check phone, àwọn rí number, àwọn rí pé ó ń pe obìnrin, òun ló sọ àwọn di aláìlóko mọ́. Pé tóun bá rí níjọ́ míì, òun ò ní ṣe bẹ́ẹ̀ mọ́. Mo mọ̀ pé gbogbo èyí tẹ́ máa ń check phone. One thing you should understand is that tó bá ká ọkùnrin wípé ó ń ṣe obìnrin nítorí ẹ̀ wá filẹ̀, ọkùnrin míì tó fẹ́ lọ fẹ́ ṣé saint ni, ṣọkùnrin míì tó fẹ́ lọ fẹ́ ṣé saint ni, ṣé kò ní rí oko, kò ní róbò míì, ṣé kò ní dóbìnrin míì tó ti torí wípé ó ká ọkùnrin ó filẹ̀, ṣé ọkùnrin míì tó fẹ́ lọ bá ṣé saint ni, wọ́n máa engrave orúkọ ẹ̀ sórí okó ẹ̀, kò ní bẹ́ẹ̀ lòmíì sùn. Think about it. Hello? Hello? Hello, Aunty Nka. Hello? Hello, Aunty Nka, ẹ káàsán. Ẹ káàsán, ṣé ìyá ọkọ ń jẹ yín ni? Ọmọ bá sálà àti ni torí ọkọ mi pa mí sí ni torí pé mo gbọ́ pé ó ń dèjì lady kan. So èmi àti àwa níjà lórí ẹ̀. Mo wá sọ lórí péjì mi ní Facebook. So ó wá gbọ́ bó ṣe kúrò nílé fún mi nìyẹn. Okay. Kí ló fàjà yín, ṣé ó gbé obìnrin yẹn wálé fún yín ni tẹ́ fi jà lórí ẹ̀? Àbí báwo lẹ̀yin ṣe mọ̀? Ẹ má pè mí sí yín, please. Fún mi. Ṣó gbé obìnrin yẹn wálé ni tẹ́ fi jà lórí ẹ̀? Mo ní ṣó gbé obìnrin yẹn wálé ni tẹ́ fi jà lórí ẹ̀? Kò gbé wálé ṣùgbọ́n mo gbọ́ ni mo dẹ̀ bí, ó dẹ̀ jẹ́wọ́ fún mi, ó dẹ̀ tún wá jẹ́ ni tí mo mọ̀. Okay. So gbogbo kinní yẹn wá bí mi nú, mo wá. Kẹ́yìn. Ẹ sọ̀rọ̀ sí lórí péjì mi. So àtìgbà yẹn ó wá wò pé nígbà tí mo dẹ̀ ti lọ pariwo òun sí Facebook, kí ló dẹ̀ wá kù, kò dẹ̀ wá pàdé mọ́ láti ìgbà yẹn. Ok, ìgbà tẹ́ wá pariwo yẹn, ẹni sùn, ìgbà tẹ́ pariwo yẹn sí orí péjì yín, kí ló wà lọ́kàn yín tẹ́ fi ṣé ẹ ti fi sọ́kàn pé relationship yìí ti tán ni, àbí ẹ fi sọ́kàn pé bẹ́ẹ̀ ṣe sọ lórí péjì yín yẹn o àwọn ará péjì yẹn wọ́n á mú ẹgbàá wọn á lọ bá yín na ọkọ yín, àbí kí ni nǹkan tó wà lọ́kàn yín tẹ́ fi lọ sọ lórí péjì yín? Èmi rò pé bóyá tí mo ṣe pariwo sí Facebook yẹn pé tó bá gbọ́ ojú àti a lè wálé, ìgbà yẹn gbọ́gbọ́n ni ò tiẹ̀ wá wálé mọ́. Nísìnyí wọ́n ti wá gba okó yẹn lọ́wọ́ yín báyìí, ìyá okó ti wá jẹ. Now tí ẹ bá ní opportunity mi ìjẹ́ tún máa ṣe, kí ni advice yín fún ẹlòmíì tó bá fẹ́ gbérú ìgbésẹ̀ tẹ́ gbé yẹn, kí lẹ máa sọ fún? Well, advice tí mo máa sọ ni pé torí nǹkan tèmi fèsì ń sìn, advice tí máa sọ ni wípé gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ láàrin ọkọ láya kan fi mọ́nù bẹ̀ ni o, kò ṣe Facebook ò ní báwa yanjú ẹ̀ ojú kó tún bàjẹ́ lọ, torí tí mi bá pariwo ara mi sí Facebook ń sìn ó lè jẹ́ ọ̀rọ̀ mi àti ọkọ mi ò bá yanjú, but mo pariwo sí Facebook yẹn sìn òun ló bà gbogbo ẹ̀jẹ̀ fún mi sí mi ò dẹ̀ rí ìdí tí mo fi pariwo ẹ̀ sí Facebook o, so òun ni nǹkan tó wà ń bẹ̀ fún mi báyìí sìn. Ṣé wá ń regret ni? Ṣé fẹ́ ká níbo lẹ ti ń pè náà, ṣé fẹ́ ká bá yín bẹ ọkọ yín ni? Àwọn ẹbí ti dá sí ṣùgbọ́n ó ní mo ti tú òun láṣọ síta ní gbangba pé mi ò lè tún máa bò òun nínú ilé mọ́. Ó yá ẹ mọ nǹkan tẹ́ máa ṣe, no ẹ pé ní gbogbo ọ̀nà tẹ́ bá mọ̀ pọkọ yín lè understand, ẹ tiẹ̀ máa bẹ́ẹ̀ lọ torí ẹ mess up. Ẹni sùúrù àǹtí ẹni sùúrù fọkànbalẹ̀ ń bí èmi pariwo òun síta. Àǹtí ẹni sùúrù tẹ́ bá rántí pé mo ṣe show kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí mo ní àwọn obìnrin tó ń gbọ́kọ wọn wá sí orí Facebook wá tọrọ owó, ọkọ mi ò tọ́jú ọmọ pé wá tọrọ owó. Èmi like láti ṣe show bọ́ mi ò kọ́ kí n bẹ́ ṣe show pé kí n gbéyàn wá àfi tí bá ti tọpinpin ẹ̀, tẹ́ bá notice mi dáadáa, gbogbo ọ̀nà tẹ́ bá mọ̀, gbogbo orúkọ tẹ́ bá mọ̀ pọ̀kọ yín jẹ́. Ọlọ́run àtẹ̀yàn níwájú Ọlọ́run àtẹ̀yàn ó ń gbìyànjú, ó tẹ̀ yín ṣe. Kí ló mú yín wá lè wá? Ókè ọkùnrin ṣó ẹni sùúrù ṣé ẹni sùúrù ta ló wá sọ fún yín pọ̀kọ yín gbóbìnrin?
ta ló wá sọ fún yín wípé ọkọ yín gbóbìnrin. Mo gbọ́ lẹ́nu àwọn èèyàn náà ni ṣùgbọ́n òótọ́ ọ̀rọ̀ ni. Àwọn èèyàn tó wá sọ fún yín yẹn ẹni sùúrù àwọn èèyàn tó wá sọ fún yín yẹn ṣé wọ́n bà ayé yín jẹ́ ní sìn àbí wọ́n tún ṣe ṣọ́ọ̀rẹ́ yín ni wọ́n ní àbọ̀tá yín ni wọ́n ń sìn. Èmi àti wọ́n sì ń sọ̀rọ̀ ṣùgbọ́n ṣọ́ọ̀tà yín ni wọ́n àbí wọ́n àtàbọ̀rẹ̀ yín ni wọ́n. mi ò wá rí bí ó ṣe wà ìgbà tí tọkọ mi tiẹ̀ ṣì ń lọ sọ́dọ̀ àtobìnrin yẹn sì wà gan ó tiẹ̀ ṣì ń tọ́jú ilé. No ṣé àwọn èèyàn tó wá sọ fún yín yẹn àwọn èèyàn tó wá sọ fún yín yẹn nísìn ṣé ọ̀tá yín ni wọ́n àbí ọ̀rẹ́ yín ṣé wọ́n bà ayé yín jẹ́ ni àbí wọ́n tún ṣe. Mo fẹ́ kẹ́ dá mi lóhùn. Wẹ́ẹ́ tí mo ṣe máa rò ó máa ní wọ́n bàjẹ́ ni ò torí nísìnyí mi ò rọ́kọ mi mọ́ ó ti wà pẹ̀lú obìnrin yẹn kò wálé mọ́ kò tọ́jú ọmọ kò ṣe nǹkan kan fún mi mọ́ èyí tó tiẹ̀ ń ṣe tẹ́lẹ̀ tó ń sanwó léèwé àwọn ọmọ tó ń wó oúnjẹ lẹ̀ nísìnyí kò tiẹ̀ wá ṣe nǹkan kan fún mi mọ́ ó ní èmi ti tú òun láṣọ síta ní gbangba. Ṣé nísìnyí tó bá wá bí yín ta ló dalé yín rú ṣé ẹ̀yin lẹ dalé yín rú àbí àlè ló dalé yín rú. Mo lọ bíbí ṣe pariwo síta yẹn ẹni sùn ta ló dalé kí lẹ fẹ́ àchífù pé kójú tì í èmi gan ní tèmi lára oníkálukú ló ní tiẹ̀ lára náà ta ló dalé yín rú ṣẹ́yìn lẹ dalé ara yín rú àbí àlè ló dalé yín rú ta ló dalé yín rú. Mi ìmọ̀ràn lọ́wọ́ tẹ́lẹ̀ ṣe fún mi o àǹtí Yínká bóyá ẹ máa tí ìdá mi lóhùn ta ló dalé ẹ lè ràn mí lọ́wọ́. Ta ló dalé yín rú ta ló dalé yín rú. Àwọn ọ̀rẹ́ ẹ mọ̀ mọ̀ pé àwọn ọ̀rẹ́ yẹn ni pé wọ́n bá ti máa sọ fún mi. irọ́ ta ló dalé yín rú ṣẹ́yìn lẹ dalé ara yín rú àbí àlè ẹ gbàgbé pa ọ̀rẹ́ o ṣẹ́yìn lẹ dalé ara yín rú àbálẹ̀ ló dalé yín rú. Màá ní ìgbà tí mo gbọ́ àmọ̀ràn àwọn ọ̀rẹ́ náà ni tí ìdá mi lóhùn go straight to the point ṣẹ́yìn lẹ dalé ara yín rú àbí ẹ̀yin lẹ dalé. Èmi mo fà á. Now ta ló wá ti ọkọ síta ṣẹ́yìn lẹ ti ọkọ síta àbí àlè ló fa ọkọ. Ṣe mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ ni pé nígbà tí èmi ò tí gbọ́ pé ó ń fẹ́yàn ń ta ṣe mọ̀ ó nọ́mà ọkọ àtìyàwó a lè máa ní misunderstanding lẹ́kọ̀ọ̀kan so ìgbà tó dẹ̀ yá tó dẹ̀ kúkú kó lọ ló wá ń sọ pé òun nífọ̀kànbalẹ̀ ọkàn òun balẹ̀ níbi tóun wà. Ìyá mi ẹ ṣe rí gbogbo nǹkan tẹ́ ń ròyìn ẹjọ́ ni èmi lè bọ́kọ yín sọ̀rọ̀ mo dẹ̀ mọ̀ kọ́ máa gbọ́ sí mi lẹ́nu lágbára Ọlọ́run bọ́ ẹjọ́ lẹ̀ ń ròyìn ta ló dalé yín rú ṣẹ́yìn lẹ dalé yín rú ta ló ti ọkọ síta ṣẹ́yìn ni àbálẹ̀ ló fa ọkọ ṣẹ́yìn lẹ ti ọkọ síta àbá. Màálé mi ni o torí ńgbà tí mo gbọ́ ó yẹ kémi náà fọgbọ́n ṣe. Now gbogbo àwọn ìwà tí bá ní mò ń wù tẹ́lẹ̀ ó yẹ kémi náà fi yíwà mi padà. ẹni sùúrù ìyá mi ìgbà tí ọkọ yín tí ẹ tí lọ sọ ní Facebook tí wọ́n wá sọ̀rọ̀ fún yín ẹ lọ́kọ yín sanwó school. Bẹ́ẹ̀ni. Ó ń fún yín lówó oúnjẹ ńlé ó ń ṣètọ́ ẹ̀ nínú ilé. Bẹ́ẹ̀ni. Ó ń sunlé. Bẹ́ẹ̀ni. Kò fi àlè ó máa ń wálé lẹ́kọ̀ọ́. Ẹ máa gbọ́ kò fi àlè níyín lára ṣó ń gbóbìnrin wálé. Kí lẹ wá lọ gbé ẹjọ́ ọkọ yín lọ sí orí Facebook fún tó bá now àwọn ìwà wo lọkùnrin yẹn ti ẹ accuse yín of kó tó di pé ó wá ń ṣe bákanbákan àwọn ìwà wo ló sọ pé ẹ̀ ń wù. Ó ní mo máa ń lọ sí patí ni pé mo máa ń lọ patí mi ò pé mo ṣá mi mọ̀jú kí n máa wá àwọn ọ̀rẹ́ kiri lọ. Now ẹ̀yin gẹ́gẹ́ bí obìnrin ẹ̀yin gẹ́gẹ́ bí ọkùnrin tó bá jẹ́ yín lẹ fẹ́ obìnrin tó dẹ̀ sọ fún yín pé patí tẹ̀ ń lọ ṣé wọ́n ń pín Jésù mbẹ̀ ẹ bá lọ sí patí yẹn ṣọ́ máa ń pín wọ́n máa ń pín ọmọ wọ́n máa ń pín nǹkan ní patí yẹn. Nǹkan tèmi kàn fi ń yé ni pé táwa náà bá ń ṣe nǹkan àwọn èèyàn yẹn náà la máa pè náà máa wá. Mélòó lẹ́ ń lọ sí patí nínú oṣù. Mélòó lẹ́ ń lọ sí patí nínú oṣù kan. Bóyá ẹ̀mẹ́ta. Hello. Ẹ má pè mí nísìnyí mò ń gbádùn obìnrin yìí I don't know why people can't think. Kí lẹ̀ ń pè mí sí ẹṣẹ́ gbogbo yìí lẹ̀ ń rí ẹ̀dẹ̀ rí pé mo hello. Hello ìyá mi. Mélòó lẹ́ ń lọ sí patí nínú oṣù kan. Bóyá bí ẹ̀mẹ́ta. Okay.
ọ̀sẹ̀ mẹ́rin ló wà nínú oṣù kan ẹ dẹ̀ ń lọ sí party lọ́sẹ̀ mẹ́ta because party is every Saturday every weekend time wo lẹ wá ní fún ọkọ. gbogbo ẹ̀yin tẹ́ ń pè mí tẹ́ ń jákọ̀ mi you're making me mad. It's not nice. It's not nice. Wọ́n wà lórí another call. Mo ní láti bá obìnrin yìí sọ̀rọ̀. Mi ní gbé call kankan, don't even bother yourself. Ó wà lórí another call. Nígbà tí ọ̀sẹ̀ mẹ́rin wà nínú oṣù kan, ó ń lọ sí party ní ọ̀sẹ̀ mẹ́ta because weekend ní party. Ọkùnrin ó kó ọ̀rẹ́ jọ. Ọkùnrin sọ pé òun ò fẹ́ ọ̀rẹ́ ẹjọ́ kí ló wá fi ń jẹ́ ọkọ nínú ilé tí wọ́n lè gba àwọn nǹkan kan lọ́wọ́ yín. Ó ń lọ sí party lọ́sẹ̀ mẹ́ta nínú ọ̀sẹ̀ mẹ́rin. Báwo ni ọkùnrin ṣe fẹ́ báwo ló ṣe fẹ́ tẹ́ ọkùnrin lọ́rùn? Àwọn ìwà kan wà tó jẹ́ pé tó bá ti marry mọ̀ wípé wọ́n nìkan kọ́ ẹ ti di méjì. You need to abide sí àwọn nǹkan kan pàápàá ọkùnrin tó bá wà responsible. Ó ń lọ sí party lẹ́ẹ̀mẹ́ta nínú oṣù kan which is 3 Saturdays in a month. Weekend wo ló fẹ́ ní fún ọkọ? Ìgbà wo lọkọ fẹ́ rí ojú ẹ̀ ńlẹ̀? Ìgbà wo ló fẹ́ ráyè tàkú ọ̀rọ̀ sọ fọ́kọ? Ìgbà wo ló fẹ́ ráyè ṣe pé bí oúnjẹ bóyá ẹni tó lọ síbi iṣẹ́ Monday to Friday ni? Ìwọ kan náà ló ń lọ party, ìwọ kan náà ló ń kọ̀rẹ́, àwọn ara àwọn ọ̀rẹ́ yẹn náà lọ máa ṣe nǹkan. Mo mọ̀ pé kó tó gbé lọ sí Facebook wàá ti sọ lójú àwọn èèyàn, wọ́n á ní gbé lọ sí orí social media. Gbogbo ẹ̀yin tẹ́ mú social media ní agbára tiẹ̀ kì í sábà wá bá mi ná torí pé ẹ mọ̀ pé tẹ́ bá wá bá mi màá béèrè lọ́wọ́ ẹ pé má parọ́ fún mi, màá dé make sure pé mo tọ pinpin, mi ò ní blame kí tó wá, màá tọ pinpin kí tó gbé síta gan. Ilé ọkọ tó o mọ̀ pé o sì máa wà, ọkọ tó o tí ready láti fílẹ̀. Hello sister mi. Hello. Màá gba number, màá pè yín after this show, màá gba number ọkọ yín. Ẹ̀mẹ́ta lẹ ń lọ ní àrípàtì. Àwọn ọ̀rẹ́ wo lọkọ yín ní kẹ́ fílẹ̀ tí ẹ ò fílẹ̀? No, ó kàn ní complain nípa bí ṣe máa ń jáde yẹn náà ni. Kí ló wá dé tẹ̀yìn ò wá stop nígbà tó ń complain? Ṣé nísìnyí tó bá padà wá, ṣé gbogbo àṣẹ yẹn ẹ máa jẹ́ kó múlẹ̀? Tó bá tẹ̀ pàbí bọ́rọ̀ ṣe rí àǹtí nǹkan ti máa parọ́ fún yín. Tó bá padà wá gan, òun àtobìnrin yẹn mi rí nírèé pé wọn ò ní sí. Ẹ ti di oníyàwó méjì, ẹ̀yin lẹ push ẹ lọ. Kò sí kó ṣe lè rí tí nǹkan lè rọgbọ. Pé kúkú má padà wá because ní choice but ẹni pé kó wá tọ́jú àwọn ọmọ, kó wá tọ́jú ilé. Ẹ̀yin lẹ fúnra ra bóyá obìnrin yẹn ó tiẹ̀ sì ń jíṣe tẹ́lẹ̀ bọ̀ látara ìwà tẹ́ ẹ wù ó kúkú lọ gbé tán. Bọ̀ tẹ́ bá mọ̀ pé fẹ́ bẹ́ẹ̀ orúkọ tẹ́ bá mọ̀ pé ó máa yé bóyá ẹ má pe orúkọ ẹ̀ gangan, ẹ bá ṣe mọ̀ kó máa understand pé ilẹ̀ ń bẹ̀ ẹ kọ́kọ́ bẹ̀ lórí ètò yìí ná pé kó má bínú ẹ apologize pé ti realize mistake ni o. àti ìṣẹ́rí ọ̀rọ̀ yìí àwọn fámìlì gbogbo èèyàn ti dá sí i ó dẹ̀ òtù wà lórí wípé òun ò lè fi obìnrin yẹn sílẹ̀. Ẹ̀yin náà lè ní kó fobìnrin yẹn sílẹ̀ torí nígbà tẹ́yin bá lọ sí pàtí. Facebook ẹ̀ gan fọ́tò àwọn òun àtobìnrin yẹn ló wà ń bẹ̀. sísítà mi lè ní kó fobìnrin yẹn sílẹ̀ torí nígbà tẹ́yin bá lọ sí pàtí lẹ́ẹ̀mẹ́ta láàrin oṣù bóyá obìnrin yẹn ló máa ń rójú ẹ̀ ńlẹ̀. Ìgbà tẹ́yin bá lọ sí pàtí tó kọ òun nìkan obìnrin yẹn ló máa ń rójú ẹ̀ ńlẹ̀. Ìgbà tẹ́yin bá kó ọ̀rẹ́ bóyá obìnrin yẹn ló máa sọ fún pé obìnrin á sọ fún obìnrin yẹn pé mi ìgbúdẹ̀ rí ẹ pẹ̀lú lágbájá ìyẹn á dẹ̀ jókòó ẹ̀jẹ̀. Ẹ̀yin lẹ́yìn ò gbọ́ràn ẹni tó dẹ̀ nídìí ọkọ ó ti hé mú. Nǹkan tá máa bá yín bẹ̀bẹ̀ ní sí pé kókò máa ṣe ojúṣe ẹ̀ lórí àwọn ọmọ nítorí pé tí obìnrin yẹn bá rí good man in that man kò ní fílẹ̀ fún yín. Pátí tó ní kẹ́ máa lọ sí rẹ́dì ó yẹ kẹ́ máa lọ sí pátí tẹ́rù ní àǹgbarùn nísìn. Ẹ̀rẹ́yàn stop yín nísìnyí ẹ̀rẹ́yàn stop yín mọ́ ẹ ti lọ ẹ̀mẹ́ta ó yẹ ẹ máa lọ sí ẹ̀mẹ́rin sìn ẹ máa lọ lẹ́ẹ̀mẹ́rin lóṣù ẹ ti free sìn kódà ẹ lè máa ṣe party every weekend pẹ̀lú àwọn ọ̀rẹ́ yìí tó bá pè yín nínú méjèèjì. Iyì
ló sì wà nínú. àǹtí nǹkan mo fẹ́ kẹ́ bá mi yanjú ẹ̀ ní èyí tẹ́lẹ̀ ẹ̀sẹ̀yìn náà tún. no mo ń da fún yín ẹ má wọrí máa bá yín máa pè yín mo ṣe gbé wá sórí Facebook ó máa yanjú mi. ẹ má wọrí èmi á pè yín after the show mo jẹ èmi kàn tún sọ fún yín ni wípé iyì ló wà níbẹ̀ kí o tiẹ̀ máa jáde kó rí ọkùnrin sọ fún ẹ pé lágbájá níbo ló ń lọ ibi tó ń lọ yẹn ògùdọ̀ pẹ́ ògùdọ̀ ló 2 hours o kó dẹ̀ di bóyá bíi 30 minutes before 2 hours kó dẹ̀ máa pẹ́ pẹ́ ṣé mo pé mo ní ògùdọ̀ ló 2 hours iyì ni iyì ló wà ń bẹ̀ iyì ni pé patí tó ń lọ ti pọ̀ jù mí fẹ́ kó máa lọ ju ẹ̀ǹkan lọ́ṣù iyì bẹ́ẹ̀ ni pé ẹ lólùbáwí ẹ nǹkan tó ń pè ní adé orí nìyẹn gbogbo yín ẹ máa ń wá adé orí ṣùgbọ́n ẹ mọ nǹkan tó come with adé orí láti lè pàṣẹ fún ẹni tó fún pàṣẹ adé orí nǹkan tó ń pè ní adé orí ni pé mò ń lọ patí lẹ́ẹ̀mẹrin lóṣù mi ìfẹ́ kó máa lọ ju ẹ̀ẹ̀mejì lọ nǹkan tó ń pè ní adé orí ni ẹ̀ẹ́dẹ̀ jẹ́ ká ṣẹ̀yẹn múlẹ̀ kò ní kẹ́ má lọ rárá ó ló ti pọ̀ jù ẹ̀yin fún argument pé tẹ́ bá fẹ́ ṣe nǹkan tẹ́ bá ń lọ lẹ́ẹ̀mẹ́ta tẹ́lẹ̀ tó ló ti pọ̀ jù ẹ reduce ẹsẹ̀ méjì abẹ́ nǹkan ẹ reduce ẹsẹ̀ méjì abẹ́ nǹkan tí ọkùnrin bá pàṣẹ nígbà míì tẹ́ ẹ̀ bá jẹ́ ká ṣẹ̀yẹn múlẹ̀ pàápàá ọkùnrin tó wà responsible ó máa ń gún wọn lára bí ìgbà tẹ́ pé ẹ̀ ń fi ẹ̀gún mú gún wọn lára ni ọkùnrin tó bá ń ṣe ẹ̀tọ́ ẹ̀ tó wà responsible tó bá pàṣẹ tẹ́ ẹ̀ bá jẹ́ kó múlẹ̀ ó máa ń gún wọn lára bí ìgbà tẹ́ ẹ̀ ń fi ẹ̀tọ́ ẹ̀gún sí wọn lára bẹ́ẹ̀ ló ṣe rí iyì ló bá ń forí bíbẹ́ ṣe ìran bá kọ kò kí mẹ̀jẹ̀ tí o bá ti ń ṣe nǹkan tí ọkùnrin tó da sí ẹ tó wà responsible sí ẹ tó nice sáwọn ọmọ ẹ tó dẹ̀ sọ fún ẹ wípé nǹkan tó ń ṣe yìí mi ò fẹ́ tó bá ń ṣe mẹ́ta tẹ́lẹ̀ reduce ẹsẹ̀ yọkan tó bá ń ṣe méjì tẹ́lẹ̀ tó bá ń ṣe yọkan tẹ́lẹ̀ reduce ẹ̀ sáàbọ̀ jẹ́ kí àṣẹ ẹ̀ kó múlẹ̀ kí ni oore wo nípa ṣèdí ẹni tó tọ́jú ilé tó tọ́jú ọmọ kí ni ò bá ṣe ó wá gbé lọ sórí Facebook ó wá ní kó má kúrò nílé tó bá jẹ̀mí náà ní nǹkan máa kúrò nílé máa kúrò nílé tó bá ti mọ̀ pé status yẹ àwọn nǹkan kan wà tí ọkùnrin ò lè gbà lọ́wọ́ ẹ̀ I mean ọkùnrin tó wà responsible má wulẹ̀ marry jókòó sílé àwọn òbí ẹ̀ má lọ lé ọkọ torí wípé ọkùnrin tó bá ń ṣe ẹ̀tọ́ ẹ̀ lórí ẹ̀ ó yẹ kó ní àwọn òfin tó máa ṣe tá dẹ̀ máa múlẹ̀ kí kọkùnrin ṣe nǹkan kó fi ẹ̀ múlẹ̀ ó máa ń boost ego wọn ni ó máa ń jẹ́ kí inú wọn dùn máa ń dùn ara wọn máa ń yá gágá tó bá ṣe nǹkan tá ṣe wọn bá múlẹ̀ ìyẹn ọkùnrin tó wà responsible ọkùnrin wà responsible ọkùnrin dá sí ẹ ọkùnrin ṣe déédéé sórí ẹ á tún sọ fún ẹ pé kó ṣe nǹkan wàá máa withdraw wàá máa ní tiẹ̀ ló máa múlẹ̀ ọ̀gá méjì ò lè gbénú ọkọ̀ náà tí ní bá gbórun rin ìkan máa tẹ̀ fún kan ni o ò lè ní ọkùnrin tó gbangba sùn lọ́yẹ tó tàṣẹ lé ẹ̀ pa o ò lè ní kó máa tẹ̀ fún ẹ náà kò possible. Kò possible. The number to call is +447404851234. Obìnrin yẹn ló tún lé ẹ̀ka because kò sí àwọn tí wọn kì í fẹ́ wá sọ pé wọ́n ní wọ́n sọ pé wọ́n bá tiẹ̀ wá sọ fún ẹ ìwọ gan mọ ọgbọ́n tó máa lò nígbà tí wọ́n wá sọ fún ẹ sìn màmá mi máa ń sọ kíní kan ní ẹni tó bá ti ní kí etí ẹ má di kò sọ pé kínú ẹ kó má bàjẹ́ abánidá kì í bá ní débẹ̀ abánidébẹ̀ kì í bá ní dá sí wọ́n ti da tán nísìn ó ti lọ ó ti kú obìnrin yẹn ó kú wẹ̀ ó kú orí ẹ̀ nísìn ṣebí yẹn tiẹ̀ ṣì ń wálé tẹ́lẹ̀ ó dẹ̀ ṣì ń ṣẹ̀tọ́ ẹ̀ ó dẹ̀ ṣì ń tọ́jú àwọn ọmọ kò wá wá rí mọ́ èwo ló wá bẹ́tà jù ta ló wá dalé yẹ̀rú fúnra rẹ̀ ló dalé ara ẹ̀rú. The number to call is +447404851234. Ẹ má record anything fún mi ìfẹ́ gbọ́. Àǹtí mi ti Ṣayínká inú ìdún mo ṣe rí nọ́mbà yín ní Facebook ọ̀wọ́ èmi náà Nàìjíríà.
ẹ má bínú ní àwọn nǹkan kan tí mò ń kà bí ẹ̀yin tẹ́ ẹ ti pè mí tẹ́lẹ̀ ẹ lè pè mí padà so bí mo ṣe ń sọ lọ àwọn a lot of times la máa ń fúnra wa la máa ń sọ nǹkan tó wà lọ́wọ́ wa a máa ń sọ nù I'm not talking about àwọn ọkùnrin tí wọn ò ná ní obìnrin pé tí ọkùnrin bá ná ní obìnrin àwọn nǹkan kan wà tí ẹ kó tó bá ṣe wàá kàn jèbù rẹ wàá mójú fò wàá kàn ro gbogbo àwọn ibi tó ti dá sí ẹ wàá fi cover ibi tí ò dá sí ẹ fún obìnrin ọkùnrin tó tí bá ti ń sọ̀rọ̀ lórí ìkànnì yìí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ máa gbọ́ mi yé ọkùnrin tó bá wà responsible ni mo sọ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà the number to call is +447404851234 àǹtí tó pè tán yẹn mi mọ ìlú tẹ́tí pè bọ́ I'm gonna give you a call after the program máa gba nọ́mbà ọkọ yín máa dẹ̀ pé ọkọ yín bọ̀ wípé ọkọ yín máa fobìnrin yẹn lẹ̀ ó lè má filẹ̀ o gbogbo ẹ̀yin obìnrin tó jẹ́ pé nínú ọ̀sẹ̀ mẹ́rin tó wà nínú oṣù gbogbo weekend lẹ fi ń lọ party téèyàn bá ti marry ìwà tó máa wù láti yàtọ̀ sí wà ẹni tí ò marry. Hello. Àǹtíká. Sir. Ẹ̀rọ mà àǹtíká ẹ pé tó mà. Yes sir. Yeah. Àwọn tọ́pìkì tẹ́ bá mú wá ní ìgbà míì ó máa ń bí oríṣiríṣi because àdéhùn ìdí àmàrí. Màá pè. Hello. Hello, Antinka. Ma. Hello, ma. Are you live on the program now? Yes. Oh, okay. I'll call back. Hello. Brush. Fún ọ̀fẹ́ ó máa padà ní problem tó ẹ ló ṣe ń gbọ́ mi mà. Ẹ bẹ̀rẹ̀ láti bẹ̀rẹ̀ sà. Yeah, mo ní àwọn ètò yín tọ́pìkì tẹ́ máa ń ṣe ní ìgbà míì ó máa ń bí oríṣiríṣi ó máa ń wú oríṣiríṣi jáde. Because ọ̀tọ̀ ni tọ́pìkì tẹ́ ń ṣe nǹkan mi lòdì ti wọlé yìí. Irúkọ ìyá wa tó pè yín nísìnyí àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ yẹn ó ṣẹlẹ̀ sí mi. Ìyẹn ni wípé tí obìnrin bá ti ń kó ọ̀rẹ́ púpọ̀ ó máa ní problem nínú ilé. Yes. Òótọ́ ni òye yín mà agree. obìnrin bá ti ní ọ̀rẹ́ tí kò dẹ̀ sí òde tí wọ́n lè lọ. Yes. Kò bá ọkùnrin mi kò bá lára mu. Tó bá jẹ́ pé á dẹ̀ sọ pé ìyálágbájá kiri yìí ti ń pọ̀ jù ibi tó máa time sí ẹ̀ sí ni wípé tó bá lè ṣe tòun àwọn èèyàn náà ló máa need fine àwọn èèyàn ló máa need but kì í ṣe gbogbo gbà náà. Nǹkan àkẹ́tì tó ṣẹlẹ̀ sẹ́mi náà ni tóbi láti kó ọ̀rẹ́ púpọ̀ jù èmi náà lọ́rẹ́ náà nígbà tó dé stage kan mo at least mo time ọjọ́ orí mo àti ń lọ pé ok àwọn eléyìí kì í yà fún wọn kí dẹ̀ face family ṣùgbọ́n ní kéèsì tòun other way round ni tọ́pìkì tẹ tí ìyàwó yẹn mú wá lọ́kọ́ sọ fún yín yẹn another topic ni entirely bí ẹni láti bá wa sọ fún wọn kò sọ́kùnrin tó jẹ́ wèrè o ẹ ṣe kò sà sọ́kùnrin tó jẹ́ wèrè tóbi bá ti ní pride sọ́kùnrin náà dẹ̀ ní ego kò ní work kọ́ ló ń ṣàánú wa kò ní work ẹ ṣe sà. I'm of the opinion that ẹjọ́ nítorí Ọlọ́run ó fi ọkọ ẹ̀ sílẹ̀ nílé ní weekend ọkọ tí ò níbi tó ń lọ tó dẹ̀ mọ̀ pé wà rẹ̀ I feel like crying pẹ̀lú ọ̀rọ̀ tí mò ń sọ yìí mo ń gbọ́. Ẹ wò mo fẹ́ dá sí ṣò yẹn nǹkan tí fẹ́ dá sí ṣò yẹn ni pé kí nǹkan tí wọ́n máa yẹn sọ ó ṣẹlẹ̀ sí èmi náà. mo ń gbọ́. Nǹkan tí wọ́n máa yẹn sọ ó ṣẹlẹ̀ sí èmi náà bọ̀ tọkọ mi ò kúrò nílé o. Ṣé ẹ̀ ń gbọ́? Kí ló ṣẹlẹ̀? Kí ló ṣẹlẹ̀ à ń gbọ́? Ó ṣẹlẹ̀ sí mi náà bíi pé ọ̀rẹ́ mi máa ń wá sí bíbí bọ́ọ̀rẹ́ mi sì máa ń wá sí bíbí yẹn ìgbà míì máa jáde máa fọ ọkọ mi àti ọ̀rẹ́ ẹ̀ lẹ́ẹ̀kíní kan fún mo wá ìjọ kan mo wá wo Instagram something àwọn kí n tó máa ṣe kíní TikTok everything yẹn mo wá record wọn nínú ilé but hello. mo ń gbọ́. ok kíní yẹn mo wá record ẹ̀ bí ṣe wá record ẹ̀ ó fa problem nínú ilé wa lẹ́nu díẹ̀ ní. kí ló record ọkọ ẹ. Hello. Mo record àwọn àti ọ̀rẹ́ mi. O record ọkọ ẹ àti ọ̀rẹ́ ẹ obìnrin. Bẹ́ẹ̀ni. Kí náà jọ ṣe wọ́n jọ ń dóra wọn ni. Bẹ́ẹ̀ni. Ok ọ̀rẹ́ obìnrin ọkọ ẹ ń do wá record ẹ̀ ó wá gbé lọ sórí Instagram.
bẹ́ẹ̀ni. O gbé lọ sórí Instagram. No, mi gbé lọ síbi kankan. Mi gbé lọ anywhere o. Mo ní mo rí explanation yẹn from Kini Instagram from the man ṣe yẹn. Mi gbé lọ anywhere o. Mo dẹ̀ delete ẹ̀. Okay. Ó dáa tó ṣe delete. Hello. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ọ̀rọ̀ yìí tí máa fẹ́ sọ máa fẹ́ pa mí lẹ́kún. Kò ṣe kó bí àmọ́ pretend. Èmi ò lè ṣe. You cannot keep your man at home. Ọkùnrin tó mọ̀ pé wà responsible tí ò kì í jáde, tí ò níṣẹ́ weekend, ó wá lọ gba party. Ṣé wọ́n fẹ́ pín áńgẹ́lì ní party yẹn ni àbí kí ló fẹ́ pín ní party yẹn? Party tó bá fẹ́ mú kí n wá, tí mo dẹ̀ mọ̀ pọ́kọ̀ mi ò jáde ní weekend, tí mo dẹ̀ mọ̀ wípé mi ò ní lọ sí party yẹn, mi ò fẹ́ mọ ẹni tó ṣe. Mi ò fẹ́ mọ̀ bóyá Diamond ló fẹ́ fi pín nínú party. I don't want to know. I will only go tèmi àtọkọ mi bá jọ máa walking sínú party yẹn. But wípé o invite mi sí party ní weekend tí mo mọ̀ pọ́kọ mi ò lọ síbi iṣẹ́, tí mo dẹ̀ mọ̀ pé kò ń ṣe onírìn gbèrègbèrè, tí mo dẹ̀ mọ̀ pé kò ń ṣe ẹni tó ń rìnrìn mọ̀nàfìkì, tí mo mọ̀ pé ọ̀rẹ́ mi ni, ó like company mi. I won't leave my husband láti lọ sí party yẹn. Láyé, I will never. Mi fẹ́ mọ̀ ẹni tó ń ṣe party. Mi fẹ́ mọ̀ ẹni tó ń ṣe party. Mi ò fẹ́ mọ̀. Mi fẹ́ mọ̀ nǹkan tó fẹ́ pín ní party yẹn. Mi fẹ́ mọ̀ bóní tó ń ṣe fẹ́ jẹ́. Mi ò ní fi ọkọ mi sílẹ̀ nílé tí mo mọ̀ pé kò ṣiṣẹ́ weekend, tí mo dẹ̀ mọ̀ pé kò jáde, tí mo mọ̀ pé kò níbi tó ń lọ, màá wá fi sílẹ̀, màá wá dress up, màá ní mo lọ party. Ṣé ó fẹ́ pín áńgẹ́lì nínú party yẹn ni? Ṣé wọ́n fẹ́ pín áńgẹ́lì nínú party yẹn ni? Nepo pé màá wá fi ọ̀sẹ̀ mẹ́ta nínú oṣù kan lọ sí party, lọ ṣe kíni? Lọ ṣe kíni? Ọ̀pọ̀lọpọ̀ àwa fúnra wa, àwa la máa ń jẹ́ kí ògiri wa lanu tí aláǹgbá máa fi kó gbé wọbẹ̀. Ẹ lọ́n ti yín ká ẹ kúrọ̀lẹ́ ma. Ẹ kúrọ̀lẹ́. Ẹ kúṣẹ́ ma. Yeah. Ẹ rọra ma. Mo ń gbọ́ Yes ma. Ẹ kúṣẹ́ ọpọlọ. Ọ̀rọ̀ tẹ́ gbé jáde yìí, ẹni tí ò bá gbọ́n kó wá kọ́gbọ́n lórí ètò yìí. Àwọn obìnrin ilé ń gbà mí. My comments have been commenting since. Láàrin ìyẹn oṣù kan, ẹsẹ̀ mẹ́ta, àbọ̀jọ́ mẹ́ta. She's ó fúnra rẹ̀ ló fi ọwọ́ rẹ̀ báyìí ló tì síta. Ṣé ń gbọ́ mi ma? Mo ń gbọ́ yín ìyá mi. Fúnra lára ẹ̀ òun ló fọwọ́ rẹ̀ báyìí ló fi ti ọkọ ẹ̀ síta. Tọkùnrin bá sọ pé ọkùnrin tẹ́pẹ́ àwọn ọkùnrin mi wà wọn ò ní kan ṣe tẹ́lẹ̀ ó wá lọ fún wọn ní space. Exactly. They will go out. They will go out. Party báwo? Party Kini. Hello, Aunty Riva. Yes. Hello. Mo ń gbádùn yín. Ẹ kúrọ̀lẹ́ ma. Ìyá mi ẹ máa sọ̀rọ̀ yín lọ. Àwọn obìnrin àgbọ̀n in so many ways àgbọ̀n and things are happening. Nǹkan ṣẹlẹ̀. Àwọn ọkùnrin yìí wọn ò fẹ́ dúró. Àwa la máa make it work. Àwa la máa make it work. How can a woman be going to party 3 weeks in a month to do what? I am very sure pé ló pa tó sọ pé mẹ́ta láàrin oṣù kan. To do what? Gbogbo wa ṣe o. Ẹ kú ṣe ọpọlọ. Ọ̀rẹ́ wo ló ń kó? You should find the best friend in your man. The best friend ever nínú ayé. Ọkọ ẹ ló yẹ kó jẹ́. Tó bá fọkọ tó wà responsible. Kò sí nǹkan tí ó jì. Ẹ kúrọ̀lẹ́. Ẹ kú ètò ma. Yeah. Ẹ ṣe mọ̀. Ẹ jọ máa mo fẹ́ dá sí program yẹn ni. Mo gbọ́. Because ibi tí mo ti bá mi ò bá láti bẹ̀rẹ̀. Ó dẹ̀ ń dùn mí báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ bí wọ́n sọ wọlé yẹn bọ̀. Mo ń gbọ́ nípa pé obìnrin kí ni ó fà á tí wọ́n fi ń kúrò ní ilé ọkọ títí fún màmá tó ti pọ̀ ń dòrò ń sìn. Mo ń gbọ́ táwọn èèyàn sọ̀rọ̀ nípa ẹ̀. Ìyẹn kọ́ là ń sọ. Okay ma. Hello. Hello. Normally, I know Aunty Yinka sẹ́yìn gbóhùn mi. Mo ń gbọ́ o. Normally mi ò ń dá sí ọ̀rọ̀ nítorí program yìí, but this is quite interesting. It is quite interesting. Èèyàn gbọ́dọ̀ study ọkọ ẹ̀. Èèyàn gbọ́dọ̀ mọ ọkọ ẹ̀ dáadáa. Ọkọ mi, ó máa ń tijú kò ń lọ patí. Mi ìdẹ́ ń lọ patí. Ẹ̀kan tí bá sọ pé mo fẹ́ lọ, ó mọ̀ pé yes, ó di pé mo gbọ́dọ̀ lọ ni. Ó dẹ̀ gbọ́dọ̀ mọ ẹni yẹn ni. But tí ọkùnrin bá ti ń sọ fún obìnrin
wípé tó ti fohùn lẹ̀ bẹ́ẹ̀ ṣe sọ tó ti fohùn lẹ̀ èèyàn gbọ́dọ̀ ṣara kó ṣara gírí. ẹ ṣe òyà mi. àwa obìnrin la gbọ́dọ̀ mú ilé wa a gbọ́dọ̀ mú ọkọ wa dáadáa. ọkọ mi ò ń lọ papọ̀ ń sẹ́ni tó ń galavanti kiri tó ń kọ̀wé tó ṣe homely person tó bá ti lọ bí iṣẹ́. so irú ọkùnrin yẹn sì kẹ́ wá máa sọ pé weekend exactly máa lọ tí ò ní mọ̀ bó ti má fi lè sọ pé mo fẹ́ lọ pàtí kan bóyá ó jẹ́ family or bóyá ẹni yẹn close mọ́ mi ni because kò ń jáde so èèyàn gbọ́dọ̀ fọ́ọ̀dì ọkọ ẹ̀ but pé ká máa kọ̀wé ká máa lọ pàtí kiri ká máa máṣọ ká máa ṣe ká máa ayé ti sójú yẹn lọ especially àwa ta jẹ́ ìyá ta lọ́mọ kí là ń sílẹ̀ fáwọn ọmọ wa náà as well kí là ń kọ́ àwọn ọmọ wa. àìná ní ọkọ téèyàn ti ẹ̀fẹ́ náà ni a máa take àwọn ọkùnrin for granted náà ni. ká má tiẹ̀ tí ì márì gan kí lèèyàn ń lé kiri patí lẹ́yìn patí lọ́la èèyàn ti ṣiṣẹ́ Monday to Friday weekend gan lèèyàn fẹ́ fi sinmi ìgbà yẹn lolúwẹ̀ fẹ́ ṣe oúnjẹ ilé kólúwẹ̀ clean ilé kólúwẹ̀ ní táìmù pẹ̀lú ọkọ ẹ̀ they understand. Ọlọ́run jẹ́ ká máa gbọ́n sí o ìrírí program yìí ó ń kọ̀yàn gan-an ni ìrírí ayé serious ni because there is a lot that is going on and èèyàn fi ń kọ́gbọ́n bá ṣe ń gbọ́ gbogbo ìtẹ̀sọ̀ èèyàn fi ń kọ́gbọ́n náà ni Ọlọ́run á máa túbọ̀ máa tún lè wa ṣe o àwọn àǹtí náà Ọlọ́run náà á dẹ̀ bá wa tún lè wọn náà ṣe wá bá wọn parí ẹ̀ o ó dàbọ̀. bí mo ṣe wà mi ò miss èèyàn honestly mi ò miss èèyàn the only ẹni tí mo miss láyé mi ni partner mi the only time tí ma feel empty ni pé tí mi bá rí partner mi mi ò miss èèyàn pé ọ̀rẹ́ kan mo wá miss lọ síbo lọ ṣe kí ni pé ìwà máa wá gbáṣọ wọ̀ ìyá alágbájá ìyá síkírà kan ṣe patí lọ ṣe kí ni. hello orúkọ yín wá. mo ń gbádùn yín jàre. hello. mo ń gbádùn yín. hello. lọ ṣe kí ni but mi ò mọ bẹ́ẹ̀ ṣe máa lọ́kọ ńlé tí ọkọ yín ò ní mi ò mọ bẹ́ẹ̀ ṣe máa ẹni tó pè mí ẹni tó yẹ kí n pè ní ẹni tó pè mí ẹni tó yẹ kí n pè ní ẹni tó pè mí yẹ kó pè mí lórí +447404851234 ẹni tó pè mí náà ìyàwó ẹ̀ á fi ọmọ sílẹ̀ á ti ọmọ mọ́nú ilé á lọ sí pàtí kó pè mí lórí 07404851234 ẹni tó pè mí yẹn pè mí lórí 07404851234 á fi ọmọ sílẹ̀ á lọ sí pàtí. ẹni tó pè mí sí. hello. hello yeah. ẹ jọ ariwo yẹn ti pọ̀ jù ṣe lè pa kí ni tẹ fi ń gbọ́rọ̀ yẹn. mi ò tó anything ti sáyé ká. ok mo ń gbọ́ yín. ṣe rí is better àwọn kankan wà tó jẹ́ wípé ìgbẹ́ ó yẹ kẹ́ ẹ pé program kan fẹ́ ṣe tẹ wá pè ní know your husband mọ ọkọ rẹ àwọn obìnrin wa tá à ní nìsín ẹgbẹ́ mi sọ̀rọ̀ sọ fún yín nígbà tèmi ti wọnú ìlú yìí fún complete 4 years mo wà ní Dublin ló ti pé yìí mà mo wà nínú rí complete 4 years ìyàwó àtọmọ mi wà ní orílẹ̀-èdè Nàìjíríà tí n bá sọ kọ́kọ́ fún yín ní bíbí àwọn èèyàn sì máa ń bíbí wọn jẹ bíbí tẹ bá jẹ́ ní picture mi ẹ̀ mọ̀ fọkùnrin mi tí mo fi wà nínú ìlú mi ò gorí obìnrin torí pé ọ̀fà ìyàwó mi máa ń fà mí every time ọ̀fà ẹ̀ ó máa ń fà mí every time mi ò jẹ́ gorí obìnrin mi rì torí pé mo nífẹ̀ẹ́ torí ẹ̀ ní gorí obìnrin mi ọkùnrin mélòó ló lè dúró complete 5 years tó lè ṣe torí pé ó gbọ́rọ̀ sí mi lẹ́nu nìyà torí pé ó ṣe nǹkan tí mò ń fẹ́ torí ẹ̀ mo fi ló jẹ́ kí mi náà ṣe nǹkan tó náà fẹ́ mi ò sọ pé bí ọkùnrin mi lè máa gorí ẹ̀ but for me I know myself báyìí tí ọkùnrin ẹ̀ máa sọ fún obìnrin pé don't do this thing I will continue to do it wàá jẹ́ sọ pé fẹ́ happiness ẹ̀ ẹwọ́n bí tẹ̀ ti bẹ̀rẹ̀ náà ẹ ní àwọn ọkùnrin tí wọ́n bá fẹ́ obìnrin tó ti níyàwó pé wọn ọmọ kóore náà ṣe fún wọn
it's not easy kọkùnrin sẹ́ni tó ti bímọ ó tún bá tọ́jú ọmọ ẹ̀ ó tún bá rẹ̀ àtìlẹ̀ we are talking ẹ̀jẹ̀ ká fi kíní ìrora wa wò àwọn obìnrin wa ń gbà mí the way they behave the way they think they did not think maturely they are thinking that they are top of the world kò jẹ́ possible ó lè wùwà tí ò dá fún mi kó nínú mi fẹ́ dùn náà mo fẹ́ du ẹ o ṣe yàmàyàmà ìgbà tí mo fẹ́ dé wà máa rántí pé owó orí fóònù tí àwọn kan bá yẹ kò ní pa bírè mi ẹ bá wọn obìnrin yẹn sọ̀rọ̀ ẹ jẹ́ kí wọ́n problem àgàtà wọn ẹ jẹ́ kí nàbà sísun wọn kó ọkùnrin mi wà responsible kí yóò gbọ́ ọkùnrin ló wà responsible ẹ má ṣì mí gbọ́ gbogbo ọkùnrin kọ́ ló wà responsible ṣùgbọ́n àwọn ọba tó wà responsible àwọn obìnrin mi tó tún wá tán tó náà tún fi tì wọ́n àwọn náà ò gbọ́rọ̀ ẹni kọ́kọ́ má. wọ́n ti já yín ẹ má bínú. Hello? Hello? Yes, ẹ gbóhùn sókè. Hello? Yeah? Hello, ẹ káàsán. Ẹ káàsán. Yeah. Mo ń wo prógráàmù yín ni mo wá rí nọ́mbà ìtẹ́kọ̀. Kí ni ìyẹn wá bá dé? Ẹ rí nọ́mbà ẹ̀kọ́ fẹ́ ṣeré. Kí ni ìyẹn bá dé? Mo program ẹ wá rí nọ́mbà so kí lẹ rí wá ní kí ni ìyá abadé. Hello? Hello? Hello ma. Yeah, ṣé ẹ̀yin wókó ni? Hello? Hello, à ń gbọ́ yín. Hello ma. Mo ní ṣé ẹ̀yin wá oko ni? Mo wà àti nǹkan. Kí ló dé? Kí ló ṣe? Máa mẹ́sẹ̀jì yín lẹ́tà. Kí ló ṣe? Tó bá parí iṣẹ́. Ẹ ṣe mà gbọ́. Mo ti fẹ́ parí iṣẹ́ yìí. Hello? 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 Ọlọ́run ọba àwọn ilé máa pààyàn pẹ̀lú kọ́. Hello? Ẹ káàsán. Èmi ò like ohun yẹn. Mi ò like ohun yẹn jàre. Which your voice message? You're begging me for God's sake. Where's the voice message? Hello? Hello, Auntie Ika. Yeah? Ẹ wò mí, mo gbádùn prógráàmù yìí ní inú mi dẹ̀ dùn. Ó jẹ́ prógráàmù tó ń kan èmi gan lára ni. Kí ló dé? Àwọn obìnrin ìsìn yìí kò sí ṣàṣà nínú wọn lélẹ̀ tó wá láti ní ìtẹríba. Kò sí ilé tó ní ìtẹríba fún ọkùnrin mọ́ nínú wọn. Kí ni ìyẹn ó dẹ̀ afẹ́ ti èmi gan tí mo ṣe ń bá yín sọ̀rọ̀ báyìí. Tóbi jẹ́ pé nǹkan tó bá wà nínú wọn yẹ gangan ni wọ́n sọ wípé àwọn fẹ́ ṣe. Ẹ lè sọ fún wọn pé ó yá ibo ló ń lọ yóò ní òun lọ jáde ni. Ibi tó bá ń lọ ẹ náà ló máa lọ. Ẹ lè pàṣẹ fún wọn ẹnu yìí ò lè ká wọn láti sọ pé yẹ̀gẹ́ bí ọkùnrin. Ẹ ṣé. Àwa máa ní. Ẹ jẹ́ kí n kọ́kọ́ sọ fún yín. Obìnrin tí ó bá rin ìrìn tí ọkọ ẹ̀ ò mọ̀ ń pẹ̀ kò lè lálùbáríkà láyé. As a matter of fact, before the beginning of the week, the new week, ló yẹ kí ọkùnrin ẹ ti ní timetable gbogbo bí tó fẹ́ lọ gbogbo nǹkan tó fẹ́ ṣe ó yẹ kọ́kọ́ ẹ mọ̀ ń pa ẹ̀. Tó bá pe ọkọ ẹ ní ìgbà ó yẹ kí ọkọ ẹ lè sọ pé ibi báyìí ni lágbájá wà. Kò ṣe dandan ní ká marry tí ẹ bá ti lè abide ẹ kúrò ní ọkọ. Hello? Hello, Auntie Yinka. Yes. Yeah, oko ti jẹ ló sọ̀rọ̀. Ẹ kí lẹ fẹ́? Dallas làwa wà. A fẹ́. Kò ṣe dandan. Ẹ kúrò nílé ọkọ. Tẹ́ bá ti mọ̀ pé ọkọ yín ò lè mọ ibi tẹ́ wà, kò lè mọ ibi tẹ́ lọ. Ẹ kúrò ní ọkọ. Hello? Hello, Sẹ́ńkà. Yeah. Ẹ káàárọ̀ mọ̀. Ẹ jọ̀ọ́ ṣé lè gbóhùn sókè dáadáa. Ó kọ́ mi Victor mọ́. Kí lẹ fẹ́? Kí lẹ sọ? Kí lẹ fẹ́ sà? Mo fẹ́ contribute to program yìí. Mo ń gbọ́ yín. Yeah.
Ṣẹ̀rí program tẹ̀ ń ṣe always máa ń kọ́ mi, but program ò ní yìí is wonderful. Ẹgbẹ́ ń sọ fún yín, nǹkan fẹ́ sọ lónìí yìí, nǹkan tó ń ṣẹlẹ̀ sí mi gan-an ni. Kí ló ṣẹlẹ̀? Ọkọ yín lọ pati, ìyàwó yín lọ pati. Ìyàwó mi ti mi mọ̀ bóyá ń gbọ́ program mi, but mi máa ń gbọ́, máa kọ́ the program mi. In fact, mi ò ní sọ̀rọ̀ tó bá ń fẹ́ lọ program, àbí ń fẹ́ lọ pàṣẹ, àbí ń fẹ́ lọ kiri kan. Wọ́n dá ẹ̀rọ, wọ́n dá àdúgbò láti Nàìjíríà. Bọ̀ ọ̀rọ̀ kádàrà wa ṣe problem ni. Ìgbà tí mo bẹ̀rẹ̀ kópa problem sí mi, mo ṣe lè gbé bìnrin wa nígbà tó lọ pàṣẹ. Èmi ò gbọ́ nǹkan tẹ́ ń sọ, ẹ kàn sọ̀rọ̀ sí ẹnu ni, mi ì gbọ́ nǹkan tẹ́ ń sọ, àgbọ́. Ẹ máa ọkùnrin láti obìnrin tíbi tífẹ́ bá wà tọkùnrin wà responsible kẹ má jọ gbé kan ọkùnrin láti mọ ìrìn ẹsẹ̀ ibi tó wà at every point in time tó bá pín ọkọ ó láti lè sọ pé ibi tí Yínká máa wà lélẹ́yìí ibi tó wà ní ó ṣe nǹkan báyìí lọ́wọ́ but it is your responsibility. Hello, yeah. Hello. Yes. Hello. Responsibility ẹni láti jẹ́ kí ọkọ ẹ mọ ibi tí o rìn sí tó bá mọ̀ pé o ṣì ń fẹ́ ọkọ ẹ bá ti mọ̀ pé ẹ lè ṣe gbogbo àwọn kinní yìí ẹ kúrò ní ọkọ ẹ lọ dágbé. Hello. Hello, à ń gbádùn yín o. Ẹ káàsán àbí nǹkan. Ẹ káàsán ìyá mi ò ṣẹ́yìn ti lùzọ oko ni àbí kílẹ̀ ń fẹ́. Èmi ò lùzọ oko. Mo lọ́kọ, mo lè ń gbádùn ọkọ mi. Ọ̀rọ̀ tí ẹ sọ lọ́wọ́ yẹn ni mo kàn fẹ́ contribute sí. Silent water lè ní, mo máa wo program ní all the time. Mo dẹ̀ máa ń kẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ tó pọ̀. In fact, ẹ̀kọ́ tí mo máa ń kọ́ nínú program yìí pẹ̀lú nǹkan tí mo yìí fi ń sọ sẹ́yìn marriage mi. Mo dúpẹ́ pé mo jẹ́ silent water nínú program yìí because mo kẹ́kọ̀ọ́ tó pọ̀ ń bẹ̀. Títí ó wà yìí, ilé ọkọ kejì ni mo wà. Ọkọ mi àkọ́kọ́ ṣaláìsí mi. Ọkọ mi àkọ́kọ́ kú. Mo ṣẹ̀wá ní ìṣẹ́ tí mo ń fẹ́ yìí. Ẹni tí mo ń fẹ́ yìí dẹ̀ sí níyàwó. Èmi kọ́ níyàwó àkọ́kọ́, èmi kọ́ ní kejì. Ṣùgbọ́n mo dúpẹ́ fọ́lọ́run. Mò ń gbádùn bẹ̀ bíi pé ọ̀pọ̀ àárọ̀ mi. Nítorí àwọn ẹ̀kọ́ tí máa ń kọ́ lọ́dọ̀ yín. Ẹ kú iṣẹ́, Ọlọ́run á wà pẹ̀lú yín. Àmín. Ẹ ṣé gan. Ẹ ṣé gan, ẹ ṣeun. Ọkùnrin tó bá sọrú àwa yìí nù àwa láì kò lè rí nǹkan tó dá mọ́ honestly wàláì tó tọ́. ọkọ ẹkọ máa wà ẹlòmíì máa wọ ọkọ òun orin ẹsẹ̀ kò lè sọ pé bíbá yìí ló wà o bíbá yìí lé ọkọ ìyàwó mi wà o tẹ bá lọ ẹ bá ó ṣe nǹkan báyìí lọ́wọ́ ẹ ní dágbére ibi tẹ́ ẹ ń lọ fọ́kùnrin fún ọkọ ilé yín ó ga ọ tó dẹ̀ wà responsible. Hello. Hello, Yínká. Hello, sir. Ẹ kálẹ́. Yes, sir. Ẹ kálẹ́. Yes, sir. Hello. Hello, mo ń gbádùn yín. Ẹ mọ ìṣẹ̀lẹ̀ òògùn tuntun ló bá mi dòbò ṣe òògùn. Hello. Hello, ẹ kúrọ̀lẹ́. Ẹ kúrọ̀lẹ́ o. Ẹ jọ àfihàn tààtọ̀ ìdílé bá sọ̀rọ̀. Àwọn náà lẹ ń bá sọ̀rọ̀. Ẹ kúrọ̀lẹ́. Yeah. Mo ti ń ṣe nọ́mbà yín láti fi gbọ́ mi yóò fẹ́ jọ. Nígbà tẹ́ ń ṣe lọ́wọ́lọ́wọ́ yẹn ṣáà pé mi gangan ló tẹ̀lé sí gangan ni. Kí ló dé? Mo ti ní ìyàwó oníbẹ̀ yẹn tó jẹ́ pé ìyàwó ilé mi ìyàwó lòun náà ń ṣe bẹ́ẹ̀ yẹn. Débi wípé àbá sọ̀rọ̀ títí tí kò gbọ́ bọ̀ létà òun náà padà lọ. Ẹlòmíì tí mo wá padà fẹ́ tó wà nínú ilé mi ó bí ọmọ méjì. Ìpọ́n wà lọ́dọ̀ ìyá ọkọ èyí tó kọ́kọ́ tó bímọ yẹn fún ó mú kan wá sọ́dọ̀ mi. Ìgbà tí mo dẹ̀ rí ọmọbìnrin yìí ó lóun ń ṣe ọmọ ọ̀dọ́ alámàlà lólóhùn ń ṣe níjẹ̀bú lólóhùn tí ń sọmọdé alámàlà ọmọ 12 years kò lọ sí skul rárá. Mo jẹ́ ní láti sọ pé kó máa bọ̀ kó máa wọ̀ọ́rì mo fẹ́ mo jẹ́ nígbà tí mo dẹ̀ fẹ́ délé tán tí mo fẹ́ sílé tán mo establish ẹ̀
kò sí ọjà tí kò kì í ká tí kò tàtọ́ ó ń ta gas provision mineral everything ta kò sí nǹkan tó tàtọ́ ọmọ yẹn mi bẹ̀rẹ̀ sí sí school lórí cream owó oru everything ni mò ń ṣe. kí ló rí mà. mo ń gbọ́ kí ló wá ṣẹlẹ̀. so mítà bike man tó máa ń ba lọ ra glass ó wá pè di aago 9 lálẹ́. máa ní kí ló dé tí bike man fi pè é ní 9 o'clock. torí mo fẹ́ kí wọn ni ó ṣáà dájúmọ́ yẹn mo níwà tó fi máa dájúmọ́ ó ní láti dájúmọ́ bó ṣe dájúmọ́ ẹ̀ ṣáájú ọkọ̀ wà láàrin àti ẹ̀nìyẹn ó ní mò ń kò ní bẹ́ẹ̀ kọ́kọ́ bẹ́ẹ̀ yẹn kò tẹ́ ẹ̀ bike man ṣáàtì wá pè padà ó wá ti fẹ́ dájúmọ́ ìgbé mo wá sọ pé kó má dájúmọ́ pé bá sọ̀rọ̀ nọ́mà ó wá bá sọ̀rọ̀ nọ́mà bike man wá ní àtòkùn ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ so bó ṣe dájúmọ́ òun yẹn ó mẹ́rin bá òun kọ̀kọ́ bẹ́ẹ̀ pé dà sí ó ṣe bẹ́ẹ̀ òun máa pè lọ́la sọ̀rọ̀ ẹ̀ ṣàjẹ́ argument láàrin wa tó lọ sí ìlú wọn padà èmi tẹ̀ ní ìṣe mọ́ obìnrin tó bá ti ń sáàmì níbi ìdórí tech máa jẹ́ èrè tó ti wà òkè wá ló ti wà òkè so mọ́ ní irú obìnrin bẹ́ẹ̀ nínú ìlú bá ní àjọṣepọ̀ ọkọ̀ ọjọ́ tó máa lọ àwọn fámìlì bá mi ti lọ ṣe àpàdà dọ́jọ́ mo bẹ̀ gbadé padà so ìgbà tí mo gbadé padà mo wá gba síìmù ọwọ́ ẹ̀ àti fóònù ọwọ́ ẹ̀ wọ́n á fún ní small phone 300 ni mo fún wọ́n á fún ní small phone padà ọ̀bùnìkò nọ́mbà tí mo tún fún yẹn ó tún láti máa fún àwọn ọkùnrin lórí Facebook tó ń pè é ọlọ́kadà mi tó tún gbé wá sílé ọlọ́kadà mi tó tún wá ń gbé the same thing náà ló tún ṣe ọlọ́kadà tó ti kó máa ń gbé ọkùnrin wá sínú ilé mi. mo jẹ sọ́sọ́sọ́sọ́ kò gbọ́ kò mọ máa fi oúnjẹ kò mọ gbẹ́sẹ̀ inú ilé náà ní ṣọ́ọ̀pù wà tó ti tajà o máa fún ní oúnjẹ ní kí tó kún lé láàárọ̀ tí bá dé bá lẹ́ di 9 o'clock òun ìyá mi ṣẹ̀ṣẹ̀ máa dáná oúnjẹ èmi tí mi jẹ ẹ̀kọ́kọ́ tó pé mi ti jẹun ta ó jẹ ní màá padà délé tó tó jẹun ìgbẹ́ ìjọba ti jẹ kún lé láàárọ̀ ọ̀ kí má jẹ́ ní ti rárá máa dé bá dé ìrago 9 mi ní àṣẹ̀ṣẹ̀ máa ṣe oúnjẹ tí mo fẹ́ jẹ wọ́n bá wọlé bàkárí wọn máa fún mi lóbi aṣọ ọ̀dọ̀ tí tó kó wọnú lé mi láti ìgbà tí mo ti fẹ́ ó sì wà ní lóbi sí láti ìgbà tó ti dé ọ̀dọ̀ mi bákan náà gbogbo kiri tó fi ṣe menstruation pàtàkì kó kúrò nínú ilé. yes kò kó kiri yẹn kúrò nínú ilé gbogbo menstruation ti yẹ tó ṣe kò kó kúrò nínú ilé ìjọ tí mo fi ìbẹ̀rù jáde tó mo fẹ́ kọ́ ìwé síta ni mo rí kiri yẹn nílé tí mo sùn. aṣọ mi kò ní fọ́ máa dọ̀tí màá ṣe máa struggle fúnra mi gbogbo lórí cream èmi tí mo rà lélẹ̀ mo tún jẹ́ kó lè gbé kó má nà nínú owó ọjà ẹ pè mí láfta show ẹ pè mí láfta show ó ga o Ọlọ́run kó ṣàánú ojú àwọn ọkùnrin rí ojú àwọn obìnrin rí o. ẹ̀kọ́ lè mọ ẹgbẹ́ iṣẹ́ náà wà pẹ̀lú ọkùnrin 3 obìnrin 1. shut up man ló kàn mí pẹ̀lú gbogbo yẹn. ìgbà tá ti ẹ̀ wà níyè. abẹ́ẹ̀gì gbogbo ẹ̀yin tẹ máa ń rìkọ́dù ẹ máa rìkọ́dù story ẹ máa rìkọ́dù story 30 minutes fẹ́mi ẹ rò pé mi ráyè àti máa gbọ́ yẹn mi ní gbọ́ lórí 10 minutes tó bá ti kọjá 2 minutes mi ò ń gbọ́ tó bá ti lè kọjá 2 minutes gbàgbé ẹ̀ hello. àwọn obìnrin ni mo fẹ́ kó pè ọkùnrin ìfẹ́ gbọ́kànlọ́ obìnrin mọ́ mo tẹ̀ ti fẹ́ máa lọ. hello. hello àgùnbá. hello. Legend ẹ wò àwọn gbádùn yín o gan seriously ni o all your program ni mo ń gbọ́ máa gbogbo program yín mo ń gbọ́ o ẹ ṣeun ẹ ṣé gan máa o. ẹ ṣé gan thank you. bọ̀bọ̀ tó ń pè mí mi ní gbé kọ́ọ̀lù yẹn mọ́ mo ti sọ fún yín pé màá pè yín after the show kò sí nǹkan tí mo fẹ́ ṣe pẹ̀lú gbogbo nǹkan tí ìyàwó yín ṣe yẹn meanwhile wọ́n ti change topic yìí pẹ̀lú obìnrin tó lọ sí party nǹkan kan ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin tí oko bọ́ lọ́wọ́ yín tẹ wá di ẹni tó ń ráhùn oko ẹ̀yin lẹ fà á ẹ̀yin lẹ fà á tí oko bá ti torí wípé ọkọ ẹ̀yin àlè tó kó bá bọ́ lọ́wọ́ ẹ̀ ẹni tó fẹ́ lọ bá oko mi tó fẹ́ lọ bá ṣé kò ní yàlè ni tó bá ti obìnrin ò gbọ́dọ̀ ní pride mi ní pé tó bá máa ní pride sọ pé ọkùnrin tó wà responsible ọkùnrin tó bá mọ nǹkan tó yẹ kó ṣe nínú ilé tó mọ ẹ̀tọ́ ẹ̀ tó dẹ̀ ń ṣe pride wo ló fẹ́ ní fún jàre ọkùnrin tó ń ṣe nǹkan tó yẹ kó ṣe ọkùnrin tó mọ ẹ̀tọ́ ẹ̀
ọkùnrin tó ń look after you, ọkùnrin tó ń look after the children. Pride wo, kí ni pride ẹ tó fẹ́ máa, kí ló ń pride lé lórí? Kí ló ń pride lé lórí? Keep pride ẹ síbi iṣẹ́. Keep pride ẹ tó bá jẹ́ ọ̀gá níbi iṣẹ́, jẹ́ kí ọ̀gá yẹn dúró sí ibi iṣẹ́ ẹ. Tó bá ti dé ẹnu ọ̀nà ilé ẹ, padà mọ́ pride yẹn kó fi sínú mọ́tò. Tó bá ti di àárọ̀ ọjọ́ kejì, kó tún padà gbé pride yẹn pẹ̀lú padà kó gbé wọ̀. Bẹ́ẹ̀ ọkùnrin tó bá wà responsible tó fẹ́ sílé, jẹ́ kó máa rí humility ní ara ẹ. Jẹ́ kó máa rí lára ẹ pé kó tí ẹ dọ̀dẹ̀ fún. Torí àwọn ọkùnrin tó tí wọ́n bá wà responsible náà, wọ́n máa ń mọ obìnrin handle. Wọ́n máa ń treat obìnrin dáadáa. Ẹ má jẹ́ kó rí inú yín máa bà tòde yín jẹ́. Ẹ má jẹ́ ká ayọ̀ ọ̀pọ̀rọ̀, ayọ̀ àyọ̀jọ̀ àìlẹ́kọ̀ọ́. Ẹ má jẹ́ kó máa bà ayé yín jẹ́, kó máa gbari ayọ̀ yín dànù. Ọ̀pọ̀lọpọ̀ yín ẹ ti fi ire ayé yín fúnra yín ẹ ti fi ṣe àpínlé látàrí pride, látàrí ìwà burúkú. Èmi ìdùnnú ni fún mi, ayọ̀ ni fún mi kí ọkọ gbé kọ̀ kó sọ fún mi pé Yínká níbo lo wà. Ìgbà wo ló máa délé? Níbo ló ń lọ? Ṣó ti débi tó ń lọ? Èmi o, ní tèmi o, ẹ̀wúrí ni fèmi. Tí kinní yẹn ò bá wá mọ́, ó máa dàbẹ́ ni pé wọ́n fún mi abẹ́rẹ́ tí ò yẹ kó fún mi ni. Èmi ò mọ bó ṣe rí lára àwọn obìnrin mi. Èmi ò kí ń fẹ́ irú obìnrin tèmi, mi ò fẹ́ feel free. Mi ì fẹ́ kí má ní ọkùnrin tó máa sọ pé máa check on me. Níbo lo wà? Ṣó ti délé? Ṣó sùn dáadáa? Ṣó jí dáadáa? Ẹ̀wúrí ni fún mi. Inú tèmi máa ń dùn ni. Bóyá nítorí gbogbo nǹkan tí àwọn obìnrin ń ṣe láyé yìí kò sí tèmi ń gbádùn bẹ́ẹ̀. Mi ò like party. Mi ò like ọ̀rẹ́. Mi ò miss pé mo fẹ́ lọ club. Kò lè ṣe mí títí kíní pé mo fẹ́ gbáṣọ lọ fẹ́ lọ sí club. Kó ṣe mí títí kíní pé party ni mo fẹ́ máa lọ. Tẹ́ bá rí mi anywhere kẹ́ mọ̀ pé ó ní reason tí mo fi wá mi pé kí dídì wá múra party pé mo ń lọ party or pé kíní kan àfi tẹ́ pé ó wù mí báyìí kò sí nǹkan tí mo máa ṣe. And ọkọ mi dẹ̀ máa rò bí àjọ wà ní party yẹn nítorí gbogbo ìrìn mi ló máa mọ̀ ní party yẹn gbogbo nǹkan tí mò ń ṣe. So èmi ò mọ reason tó bá ti mọ̀ pé àwọn kíní nǹkan tó ní ẹ́ lára ni láti ṣe. Má wulẹ̀ marry, jókòó sílé àwọn òbí ẹ̀. Jókòó sílé àwọn òbí ẹ̀. In tí èmi ò lè gbà ní pé kọkùnrin má gba iṣẹ́ lọ́wọ́ mi. In tó bá mú mi tí n bá wà happy pẹ̀lú ẹ̀ bóyá irú iṣẹ́ tí mò ń ṣe yìí àbí iṣẹ́ kíní kan encourage mi. Má jẹ́ negative sí dream mi. Add value sí nǹkan tí mo bá ń ṣe. Sórí ọkùnrin tó bá ṣe bẹ́ẹ̀ fún mi, orí tèmi máa gbé sílẹ̀ báyìí. Á máa tẹ̀ mọ́lẹ̀. Thank you, my love. Oh, yeah. Oh, thank you, darling. God bless you, lovely. Oh, thank you. Á máa tẹ orí mi mọ́lẹ̀. Honestly, ẹ jẹ́ ká lọ mú pride kúrò nínú ìwà wa. Kò dá nǹkan kan. At the end of the day náà ó máa wà lórí bẹ́ẹ̀ náà máa kẹ́sẹ̀ sókè. Bí wọ́n bá dún ẹ ò lè dóra ẹ. Kí wá là ń bá ká? Kí ni pride tá ń bá ká tó kó máa fi bọ́ lọ́wọ́ èèyàn? Hello? Hello, ma. Hello, mo ń gbádùn yín o. Auntie, good afternoon, ma. Good afternoon. I'm calling from Canada. I can see that. Ẹ ṣe 40% free to you now. Some women, they want to be in the man's house, but they are not ready to be committed. Bẹ́ẹ̀ni. Ṣé ìgbà tí mo sọ yẹ yín mà? Wọ́n fẹ́ wò pé wọ́n sọ pé àwọn wà ní ọkọ. But okay, wà ní ọkọ ò ready láti gbọ́ ọkọ. You want to be a boss, your husband also wants to be a boss. Could possible. Which ọ̀gá méjì ò lè gbé ní ọkọ. So kọ́kọ́ fi pé àwọn ọlọ́kọ lé ní àwọn ṣe kinní kan. Irú èmi sì let me use myself as an example. 8 years ṣé màá kọ́kọ́ mi ti jọ wà. Mo ti fẹ́ èèyàn kan wípé pé 7 months péré ni mo lò nínú ilé ẹ̀ ní UK bẹ́ẹ̀ yẹn náà ni. Àgbámú mo lè wọ pé eléyìí ò lè wọ̀. Mo tètè ṣe kí ni mo kọ́ta láàpẹ́ mi ni. Ọ̀gbà tí mo pàdé ẹni tí mo fẹ́ yìí ó jẹ́ èèyàn tó le. Ọmọ á wò pé mo ti ṣe mistake àkọ́kọ́ mi ti fẹ́ ṣẹlẹ̀ kejì. Wọ́n á rẹra mi nílẹ̀ pátápátá. Nísìnyí bí mo yẹ wà á sí. Níwájú ọ̀nà àti ẹ̀bí nílé wa ṣe tó yìí. Oúnjẹ nìkan ni mo máa ń sè. Every other thing is ready to do it for me because I was submissive to him. Every other thing, títí mọ́ bẹ́ẹ̀dì tá à ń sùn nínú ilé òun ló máa ṣe.
the only thing tí mo fi lè rí ìdínú ẹni pé tí ò bá tó ń jẹ nínú ilé. ṣe mọ̀ pé mo ti mọ̀ pé nǹkan tí ò fẹ́ nìyẹn nǹkan tọkùnrin ò fẹ́ yẹn àwọn obìnrin wọn ọ̀rẹ́dì láti sọ pé kò sí láti drop ẹ̀ tí ò bá ti fẹ́ drop ẹ̀ tí ò bá fẹ́ drop it. àwọn míì wọn wò pé irú pati lílọ ń sùn mo ò jẹ́ kó jẹ́ priority fún mi. wọ́n ṣe ń pati wèrè wo nìyẹn. ẹ ṣe múra báyìí bọ̀pọ̀ míì tó bá ní ó yá jẹ́ ọlọ́mà nínú ọlọ́run aṣọ yín ló dàbọ̀ ẹ̀ máa lọ mú wa ó pè ń pè mí. tó bá lọ tó bá dé báyìí gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ń bẹ̀ àwọn náà ló fún wa jí sí ni pé bó ṣe lọ lè ìyàwó mi ò ṣe kinní kan but some women are not ready to do that for their man tó bá wá rí ọ̀pọ̀lọpọ̀ ń tàwọn máa àgbáyà. ẹ ṣe ìyá mi ní ilẹ̀ tó mọ́lẹ̀ ní kò ṣe gbéraga kò ṣe pride mi rò pé mo lè wọ pátì kan kí má rèèyàn bíi méjì mẹ́ta sọ fún mi pé ó ga ò kọ́ tẹ́ wọ̀ yìí mi rò bẹ́ẹ̀ nílẹ̀ tó mọ́lẹ̀ ní mi rò bẹ́ẹ̀ pé mo lè wọ pátì kan kí má ra àwọn èèyàn wò mí pé kí lọmọ yìí wọ̀ wọ pẹ̀lú ẹ̀ kò jẹ́ nǹkan kan fún mi mi ò ní dídí ìgbéra pé ẹ ó yá pátì yá fọwọ́ kí ló ń pín bẹ́ẹ̀ mi ní tẹ́ bá fẹ́ lọ sí pátì kẹ́ má lọ bọ́ ẹ mọ́rú ọkọ tẹ́ fẹ́ àwọn ọkọ tó wà òun ní ẹ̀yìn gan lè máa ń tì wọ́n síta nígbà tẹ́ bá ti lọ sí pátì tó bá wà lónìí wọ́n á rìn gbèrègbèrè lọ síta wọ́n á lọ bọ́ sọ́wọ́ ẹni tí ò yẹ kó bọ́ sí wàhálà bá ṣẹlẹ̀ nínú ilé kí là ń bá kalaye kí lẹ̀ ń gbé ń bẹ̀ kí ló ń pín bẹ̀ anything tó bá máa affect ilé ẹ your home should be your priority should be number 1 ó láti gbé síwájú before anything ni anything tó bá dẹ̀ ṣe tó bá máa affect ilé ẹ it's not good for you àfi tó bá fẹ́ padà lọ sílé àwọn òbí ẹ you have a choice tó bá fẹ́ marry you have a choice kò ṣe dandan wọn ò fi pẹ́ múyàn marry but tó bá ti mọ̀ pé o fẹ́ ni tó wà responsible o dẹ̀ lè treat ẹ̀ bí ọba jókòó má wulẹ̀ fẹ́ lọ fẹ́ àwọn onígbàgúdú gbagbagba mo léyàn kan lára mi ò láì bíyàwó ẹ̀ ṣe ń treat ẹ̀ bó ṣe treat ẹ̀ each time tí bá wo ọmọkùnrin yẹn báyẹn kún máa ń gbọ̀n mi because mo rí pé eléyìí jìyà lọ́wọ́ obìnrin ni kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹni tó bá da jù lẹ máa ń fìyà jẹ jù kò yẹ kó rí bẹ́ẹ̀ tó bá wá bọ́ lọ́wọ́ yín tán abẹ́rẹ́ á bọ́ lọ́wọ́ ẹlẹ́tẹ̀ á di ète kò yẹ kó rí bẹ́ẹ̀ ipa kọ́nà fi ń marry ipa kọ́nà fi ń marry tó o bá ti lè change àwọn ways ẹ tó o bá ti lè gbọ́rọ̀ sí ọkùnrin tó wà responsible lẹ́nu pé má ṣe báyìí tó o ti lè gbọ́ fílẹ̀ jẹ́ kó máa lọ tọkùnrin bá ti ń look after ẹ tó ń look after àwọn ọmọ tó ń ṣe déédéé tó wà ń bẹ̀ fún ẹ jẹ́ kí òfin àti àṣẹ múlẹ̀ tó bá ti mọ̀ pé òfin àti àṣẹ ò lè múlẹ̀ kó ṣì dànù kó kúrò nínú ilé ẹ̀ kó kúrò nínú ayé ẹ̀ kó ranù lọ kó fuck off kúrò nínú ilé ayé ẹ̀ tó bá ti mọ̀ pé kò lè dáṣẹ lórí ẹ̀ kó jẹ́ káwọn tó wà ń bò tó máa gbọ́rọ̀ lẹ́nu ẹ̀ tó máa lè ṣe ìsàsà ṣe kinní fún ẹ máa ń rò bóyá kẹ wárí fọkùnrin ẹ rò pé òun ló sọ yín dárìndì ọkùnrin tó bá wà responsible kó sọ yín dárìndì o ẹ máa gé ní heart ẹ finally ni ó máa love yín mọ́ ní tẹ́ ẹ bá mọ̀ agídí òórùn kankan ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ́ ẹ má gbàgbé already to wear by Abẹ́ní fún gbogbo ẹ̀yin tẹ́ bá fẹ́ ra kaftan turban ẹ pè wọ́n sórí +2348109176616 +2348109176616 shabarikolo.com títí ọ̀la ẹ máa lè máa send messages but ẹ lọ register ń bẹ̀ ìwọ tó bá fẹ́ relationship register ń bẹ̀ kó dẹ̀ wá pè mí padà coded ògbó mo fẹ́ ṣe léni tẹ́lẹ̀ but wọ́n ti change topic and I have to go now ẹ jẹ́ kí n máa fi sí ìṣe àlọ́ ire o ó dàbọ̀.